to alaja wa Balkis abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bímọ rẹ̀ alhamdulillah wallahi abayin mbona joko abayin dúpẹ́ pé bímọ rẹ̀ alhamdulillah ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí Ọlọ́run máa darí ẹni tí ń tòṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí Ọlọ́run máa darí ẹ lọ Ọlọ́run á darí ẹlòmíì ajá mufti ha Ọlọ́run á darí ẹlòmíì àwọn tí wọ́n máa jó wọn hò lòun máa sponsor la ilaha illallah yóò wá invite àwọn èèyàn lọ́nu họ́ọ̀lù tí wọ́n rọra lò. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Tabarakalladhi ja'ala في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون قالت ربه أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم قال يا موسى قال يا موسى إني اصطفيتك على الناس برسالتي وبكلامي إني اصطفيتك على الناس برسالتي وبكلامي àfà tọ́mọ bí Ọlọ́run ọba fi
tọ́lọ́wọ́n ọba wa kun ọlọ́run lémi ọlọ́run ó ti gbà fún mi ntí mo gbélé ọ lọ́wọ́ òjò dàrú rárá ẹjọ́ dàrú níjọ́ tẹ̀ ti ń bá a bọ̀ wá. إني اصطفيتك على الناس برسالتي وبكلامي. níbi ọlọ́run ṣàánú yín dé kọ́dà bọ́ta yín ọ sọ̀rọ̀ yóò kọ́kọ́ wo àwùjọ ibi tí ọba ti sọ ọlọ́run ò sì ṣe bẹ́ẹ̀ fáfá mi wàláhì ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fáfá mi àfá mi ló kọ bíi tiyín kọ́dà ó kọ àfá mi ọbẹ̀ ju tiyín lọ àmọ́ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn kan tẹ́ rò pé wọ́n ń palẹ̀ wọn àgbẹ̀ sáfà wa ńlágbájá wàláhì gbogbo èèyàn lọ́gbà pa àfá ni. إني اصطفيتك على الناس برسالتي وبكلامي. bàbá wa àìnú rìndọ́ obìnrin tá a bá fẹ́ràn jù a máa fẹ́ lójú a fẹ́ nímú ni ìfẹ́ yín ti ń pa wá bí ọtí hùn ẹ̀yin lẹ́yìn gbìn ín síwájú kò sáàfà kan tó bá dé àlùbáríkà pọ̀ lára yín débi pé kò sígbà wàláhì àtúnṣàmùtò bẹ̀rọ̀ pèlè kààbà kò sígbà téèyàn bá yín ṣe àbí tó pàdé yín láyé yóò sì máa gba owó gba owó bẹ́ẹ̀ wà ń bẹ̀ nínú àlùbáríkà yín à ń fi yín gba owó bẹ́ẹ̀ sí ń bẹ̀ tí èyí ṣe tipátipá. إني اصطفيتك على الناس برسالتي وبكلامي. bàbá wa àfa wa àṣeyìkù mọ́sá àìnú rìndọ́ níjọ́hun ní ti kétu àmọ́ gbogbo ayé yẹn ọlọ́run mọ́sá tó bá wa kún yín. فخذ ما آتيتك وكن من الشاكرين. bàbá ń pè ọlọ́pẹ́ nìyí nínú àfa ẹ̀ náwó bí ìgbà tẹ̀yìn òṣìṣẹ́ rí. فخذ ما آتيتك وكن من الشاكرين. kò sí ń tẹ̀lé ná kò sí ń tẹ̀lé ná pàápàá jùlọ bá a ti wà ń jòkó nísìn bẹ́ẹ̀ ti àkọsáàfà kájọ́ dé yìí yóò bá yín ni bá a ti wà yín nísìn gbogbo àwọn ọmọdé ká Kùránì ẹ̀nà wọn lówó ẹ̀nà kálukú lówó dáadáa so mo sì rán kan pé bẹ́ẹ̀ ti ṣe nì ẹ fi dúpẹ́ náà ni torí pé tó bá já sí pé nù ṣe sí tọ́pọ̀ lọ́dọ̀ àwọn àfa irú bí ilẹ̀ ti tún máa wá náwó ẹ ní sọ fún yàn pé mo wá ẹ wá gbà ń bí ọ̀rẹ́dì ni ẹ̀tọ́ yín sì ni ọlọ́run má fi yín lẹ̀ o. àmín. ẹ dákun ẹ bá ń sámi dáadáa. àmín. torí pé kóbìnrin ó tó gbé sí ọlọ́run lọ́wọ́ pé bí ti máa ṣe lọ́dọọdún ni wọ́n bí ọ nídìí ilé tó gbajúmọ̀ ìlú tó gbajúmọ̀ láti bí ọ nínú ìlú tó dùn ún ṣe fàárí Èkó yìí jẹ́ kan bẹ́ẹ̀ mi bá ń bọ̀ ń ṣe tí wọ́n bá ní Buhari Èkó identity ń bẹ lójú mi ọmọ Ìlọrin ni mí tọ́mọ ó ṣeé ṣe tọ́mọ sọ pé Buhari ìlú mi mo lè yọ ìjà àmọ́ Èkó federal gangan ni capital Abuja kan wà ọ́fíìsì kan wà bẹ́ẹ̀. imanuna billahi. Buhari Èkó tó kárí ayé. izzun wa rifu'atun. àkọ́kọ́ ọmọ Ọlọ́run ọgbà fọlọ́run ẹlẹ́sìn Ọlọ́run ni ẹlẹ́ẹ̀kejì shughulul fata bil khayri fi sa'adatu. shughulul fata bil khayri fi sa'adatu. shughulul fata bil khayri fi sa'adatu. ẹlẹ́ẹ̀kejì tó ní kọ́lọ́mọ́gbà kò lọ́wọ́ rẹ̀ tọkọ tó bá já sí pé bọ́lọ̀mbá ní ẹ ṣe dáadáa àmọ́ Ọlọ́run tó ìta ìdílé kúrìbà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ adára níta tí ọba dá ń lé ìta náà ni ó tún náà sí rí ẹ̀ ó dáa pẹ̀lú dáadáa ó wá ní gbogbo ẹni tó bá ní nǹkan méjèèjì yìí kò sọ́gbọ́n rẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ìzún yọ̀mọ̀ rí iyì tó ń rí yìí ó jọjọ eré rẹ̀ lọ èsì tí ì rí nǹkan kan nù yìí ẹlẹ́ẹ̀kejì rífọ́ átẹ̀n ọmọ gani lópin ìgbà tó ti gbà fọlọ́hún tó ní ọ ẹgbẹ́ ọlọ́hún tóbi. Allahu akibaru. Fa alan wa sa'alan baba wa Sheikhu Sayuti ahlan bi sheikh nínú àwa èèmọ̀ àgbà làlùfà wa mo kì í yín púpọ̀ ó dàbí pé èyí ni wọ́n fẹ́ kọ́kọ́ jẹ́ first time tá a pàdé ahlan wa sa'alan bi sheikh Buhari Èkó ní kí yín
mo kí yín púpọ̀ الله ọlọ́run ò ní jẹ́ ó حياتكما bàjẹ́ آمين àtẹ̀yìn àtàwa ọlọ́run ò ní gbà wá wọlé mo kí آمين gbogbo àwọn àlùfáà wa ní Sheikh Adam àbí àfa àtọ́ ga ẹ ṣeun mo kí yín púpọ̀ alẹ́ wọ́n sẹ́lẹ̀ àti débi ọpẹ́ Bajulaiye tani kọ́kọ́ pè tí ọbọ̀ dúpẹ́. alẹ́ yóò bọ́ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. hatta taridahu wa idha radita. Allah. حتى كانت مليا ما في علمك وزنته وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني غوامض كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بما بذاتك المقدسة اللهم آمين. ẹ jẹ́ àkọ́kọ́ kíra wa kú òǹgbẹ àwẹ̀ gbogbo wa kú òǹgbẹ kọ́ba má dùn wá ìlàdà ẹgbẹ́ ṣọ́ǹtura bó làwẹ̀ ń bẹ yẹn ṣó ń lọ àtẹ̀láṣẹ aláwo ní òwúrọ̀. ìdáráwẹ̀ tàná àti tòní yìí tọ̀ ẹgbẹ́ bó làwẹ̀ ń bẹ yẹn o ṣó ń lọ àtẹ̀láṣẹ aláwo ní òwúrọ̀. ẹjọ́ ṣó ń tura kí ẹ̀yin o ó ga bó ṣe ń ṣe mí mi ò lè sọ òǹtura. bàbá Bọ́lájí Oníṣọ̀lá ṣó ń tura kí ẹ̀yìn wọ́n ló ga bó ṣe ń ṣe mí mi ò lè sọ òǹtura. bó làwẹ̀ ń bẹ yẹn ṣó ń lọ àtẹ̀láṣẹ aláwo ní oníṣíjú àánú mi ọlọ́run mi fàmí gòkè gbàdúrà mi tìmí lẹ́yìn má dojú tì mí àwọn ọ̀tá má ṣe lẹ́yà mi Maulana 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 Maulana. a gbọ́dọ̀ febi panú tó báyìí ká má fi béèrè nǹkan kan níwájú ọlọ́run ọba ló fi ẹ̀ka tẹ́wọ́ pé ṣíjú àánú mi ọlọ́run mi fàmí gòkè gbàdúrà mi tìmí lẹ́yìn má dojú tì mí o káwọn ọ̀tá má ṣe lẹ́yà mi Maulana 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 anta latifu bina falitufa ya ربنا وكن بنا ولنا في كل حاجاتنا مولانا 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 Oh Lord of creations the King of the nations all praises and adorations be to you my attention Maulana 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 Maulana. Ọlọ́run ọba mi tóbi gan òbí mẹ́wòó lóbi gan káwá la lè fi wé gangan kò sí ọba mi ó ga gan Maulana Maulana ó dá Ramadan Mubaraki gbàjọsìn àti ìfowópamọ́
kanlẹ̀. Kíyànjú àwa má dòfo. Láwọn tí ò ṣe má ṣe. Onímọ̀ Ọlọ́run àṣẹ̀dá kó wá. Ọba tó mọ̀ tó ń fẹ́ nǹkan tó mọ́. Kò ní gbàṣẹ́ ẹ̀dá àfi kó mọ́. Mímọ́ mímọ́ ní iṣẹ́ rẹ̀ mímọ́. Ó dáyé dá ọ̀run pẹ̀lú mímọ́. Àtẹ̀dá ayé ká lè ṣe mímọ́. Mo mọ̀ ẹ́ lọ́kàn ọba mi tó mọ́. Mo jọ́sìn mi fún ẹ pẹ̀lú mímọ́. Ibi tó bá kú sí ìwọ ló mọ̀. Ó lábàwọ́n kan àfi mímọ́. Tún mi ṣe Ọlọ́run kí n lè di mímọ́. Dà mí pọ̀ máa wọ ẹrù rẹ̀ tó mọ́. Subhanallah wa bihamdihi. Subhanallah ilẹ̀ azimi. Subhanallah wa bihamdihi. Subhanallah ilẹ̀ azimi. Bá ṣe ń gbé títóbi fún Ọlọ́run ọba tọ́lọ́ máa ń bẹ lára ẹ bá mi pariwo Allahu Akbaru. Allahu Akbaru. Bàbá inú rìndọ̀ ẹni tí wọ́n ní kó kí Ọlọ́run ọba tó náwó ẹyọ kan ẹ bá mi bí ìpẹ́yọ kan tó kù ta lónìí. Gbé títóbi fún Ọlọ́run ọba pé Allahu Akbaru. Allahu Akbaru. Mo wá bí látòrí ìfẹ́ bàbá mi Oníṣọ̀lá àìnú rìndọ̀ Abọ́lájí ọ̀rẹ́ Abọ́lájí. Ìṣọ̀lá ọ̀rẹ́ Abọ́lájí àlẹ́ àdàbí àìnúrìdọ́ àgbà bàbá wa alálùbáríkà abiyamọ dáadáa àtúbọ̀ máa dára sí ni. Òjíṣẹ́ yàtọ̀ sóníwáàsí oníwáàsí yàtọ̀ sáwọn òjíṣẹ́. Ìṣọ̀lá ẹni tọ́lọ́run rán o tó ń bá wọn jẹ àwọn gangan lòjíṣẹ́ Ọlọ́run. Ìṣọ̀lá o òjíṣẹ́ Ọlọ́run Abọ́lájí òjíṣẹ́ Ọlọ́run. Gbogbo ẹni tó bá gba bàbá lòjíṣẹ́ Ọlọ́run ẹjẹ́ àjọwé ẹjẹ́ àná kà sí wọn pé Ìṣọ̀lá òjíṣẹ́ Ọlọ́run Abọ́lájí òjíṣẹ́ Ọlọ́run. Ó dẹ̀jẹ́ àlọ́ pórí mi ò mọ̀ mi mọ ohun tí mo fẹ́ Ọlọ́run àṣẹ̀dá tètè bá mi ṣe táyé má bẹ̀rẹ̀ fọlọ́run mi dá sọ́la. Ṣé fún mi tó máa dùn mí nínú tó máa dùn mí nínú tí ó pa wọn ọ̀tá lẹ́kùn. Láti lórin láti wá bá mi Ìṣọ̀lá àìnúrìndọ̀ àlẹ́ àdàbí tó bá wù mí mo lè ní mo fẹ́ $. Bàbá Abọ́lájí ya fani ẹ ti gbé kéwú yìnrè lu èkó. Àlìyàdábì ya fani ọ̀la alájí àgbà ní gbogbo wa ń jẹ. Bámi Ìṣọ̀lá Abọ́lájí àtọ̀nà ni mo ti dé sílùú Èkó. Àtúbọ̀ máa dára sí nítorí ìfẹ́ bàbá mi o. Àlìyàdábì ya fáwa yá máa yàrá máa fi dàn mí nígbà yẹn sì máa wò. Àtàlímọ̀ ìtùlẹ̀ kúrò nínú ìgbà wa kọ́ o. Yá máa yàrá ìjà ní ṣàdá ìdíkùlìyà. Yá máa ní ilé mo ṣì dàgbà wàlé mọ́ fún sáwọn. Yá máa ní kásá nínú rísíkì fi kọ̀ọ̀dì kún. Òmùnú ní fáyín nàlẹ́ fáyín rọ̀yìn làbájí máa ń wù. Ọlọ́run orí mi ọmọ mi mọ ohun tí mo fẹ́ Ọlọ́run àjẹ̀dá. Táyé má bèrè pa Ọlọ́run mi dá ṣoore. Ṣoore fún mi tó máa dùn mí nínú. Tó máa dùn nínú tí ó bá wọn ọ̀tá lẹ́nu. Ẹ̀sùn àfáà mi tọ́ba tí wàá náwó fún ẹ máa béèrè orúkọ àwọn ènìyàn. Ká máa gbowó ọ̀fẹ́ ká máa dá àrùkọ wọn ni. Ṣéun bú lálá àmúṣá kọkù aláwo yasu àtúbọ̀ máa dára sí ni bóyá wọ́n tún máa dìde sí nígbà tán ti gbọ́ sọ́gànù wa.
yasò wọ́n ní ẹ ló ń jáwó. Ta ni mo tún lè képe lẹ́yìn ẹ ò bá rè kò sí ìwọ ọlọ́run tó ṣẹ̀dá mi wá sáyé ọba kele tí gbàròyé ìwọ la ṣoore bóyá ṣoore ọwọ́ ẹ fún mi tí ó pọ̀ jaburata àmì èmi àtàwọn olólùfẹ́ ò lè rọpò ẹ̀dá bó ṣeun ojú aláròpin ẹ̀dá ò lè tún wá bó ṣoore fún mi tó máa dùn mí nínú tó máa dọ̀rẹ́ nínú tí ó pa àwọn ọ̀tá lẹ́kọ̀ọ́ àtọ̀kẹ́lẹ́ o. Mi àtọ̀kẹ́lẹ́ o káyẹ̀lẹ́ o Mariam mo kí ẹ síbẹ̀ yẹn adìrí kí a dé nítorí mi ló ṣe wá sí mi. ṣẹ́rí nígbà kan tó jẹ́ wípé kò ì jọ rárá tá ń gbìyànjú káyé lè rọrùn fún wa ní gbígbé kò sẹ́ni tarí nígbà yẹn o àwa ti ṣẹ̀dá wa ní ọba ti gbàdúrà mi lè ọ̀tá mi wá ń wá ìdí mi pé báwo ṣó yẹ kó lè jẹ́ èmi ó bẹ̀rẹ̀ kó jẹ́ lánàá tó máa ń sọ fà ṣòbèrè pé bó yẹ kó lè jẹ́ irú èmi ló wà láṣọyè gbọ̀ngàn oṣù rẹ̀ rárá ọlọ́run dákún gbóhùn mi ṣàṣẹ má má gbọ́tọ̀ tá mi lórí mi má kọ́ mi kọ́ṣẹ́ mi àṣẹ̀dá aráyé ṣoore ṣoore fún mi tó máa dùn mí nínú tó máa dọ̀rọ̀ nínú tí ó gbà wọ́n ta lẹ́kọ̀ọ́. aládùúrà ṣòun gbogbo tán ẹni lọ́lọ́run ló láyọ̀ ẹ̀ṣàmàlẹ́ ni a fi rán àṣàlátù dá òwúrò ẹ̀fí bèrè gbogbo tẹ̀fẹ́ Muhammadu Rasulullah bọ́lá wíyọ gbogbo àwùjọ láyé ìgbà náà bí bọ́lá wíyọ máa ló ń sáwọ́ àmọ́dá ìbànújẹ́ ó lè kàn ẹ́ Muhammad àtọ̀kẹ́ adé ìgbà náà bí ìfẹ́ ànábì ló sọ ẹ́ dògbò àtọ̀kẹ́ adé ìgbà náà bí Fọláwíyọ ó nífẹ̀ẹ́ ànábì ló sọ ẹ́ dògbò gbogbo àwùjọ láyé ìfẹ́ fún wọn mọ́ gbogbo àwùjọ láyé ìgbà náà bí. Alájí Bajulaiye orí dọ́là nínú owó yẹn Alájí Bajulaiye àtúbọ̀ máa dára sí ni ọ̀la náà yóò níṣẹ́ ńlá torí wọn ló ń bá mi ṣe òórà látànà dèní tó bá di lọ́la má padà jọ̀wọ́ máa bá mi ṣe ọlọ́run má gbà fún ọ̀tá mi lórí mi láti ọ̀rọ̀ sọ yẹyẹ ayé bí dayẹyẹ ọlọ́run ṣẹ́gun mi gbogbo àlá ṣẹ́gun mi tẹ̀rí ọba yẹ ọ̀tá mi má bèrè pé mo lọ́lọ́run mi
lásìkò fíìmù dá o ìgbà mẹ́ta lẹ̀dá ní o. ìgbà mẹ́ta lẹ̀dá ní láyé. Ajíbìkẹ́ Màríyámọ̀ ìgbà mẹ́ta lẹ̀dá ní o. ìgbà mẹ́ta lẹ̀dá ní láyé. ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ lóṣù kẹta. ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ lóṣù kẹta. Ajíbìkẹ́ òwúrọ̀ làwà jẹ́ kódà máfẹ́ ní ẹ̀bọ̀là jẹ́. ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ lóṣù kẹta. Mo ti gbọ́ kálẹ̀ ó lè sọ ẹ́ sí i Ọlọ́run ló dá kéèyàn ó gbá mú. ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ lóṣù kẹta. Ya Rabbi Yasir, Ya Rabbi Yasir, wala tu'asir, waj'ali umuri sahlan yasira. Ya Rabbi Yasir, wala tu'asir, waj'ali umuri sahlan yasira. Ẹ̀yin tẹ́ ń fẹ́ tiwa, gbogbo ẹ̀yin tẹ́ ń kó wa jẹ, Ọlọ́run bá fẹ́ tiwọn. Ẹ bá lè kẹ́ mi àgbà, mọ̀ wá kọ́ mi àrí. Bọ́ máma ro ń gbé sọnù bí ó ṣe bí ọmọ Ya Rabbi o. Ṣé wá àwọn tó ń bínú wa, tí ó dẹ̀ sí ohun tí a ṣe fún, ó kọ̀ tá ń bínú wa. Ọlọ́run fọ́ wọn lẹ́nu, lójú tí wọ́n lọ́hùn ọba. Àwa ń dunnú àwọn ọ̀tá ronú, bí wàá jẹ́ yá. Ohun tí ìyá á kú láìla. Ẹkún pẹ́ Ramadana o. Ẹlẹ́ bá mi mọ́ lọ́hùn tóbi. Ọba ló wà ládà ẹ̀. Ó tún sọ pé gbàbí má gbàgbẹ́. Gbàbí má gbàgbẹ́. Ó ní gbàbí má gbàgbẹ́. Ọlọ́run tó ga jù. Ó ti tanná iyì kò dẹ̀ nílò. Ohun tẹ́ ẹ lérò pé ó lè ṣe, àlọ́ bá ṣe ní rọrùn àròpẹ́ dá. Ohun tẹ́ ẹ lérò pé ó lè ṣe, àlọ́ bá ṣe ní rọrùn àròpẹ́ dá. Ayatullahi àmì Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Alẹ́ fẹ́ pa kí ṣe Subhana òbí kà nísìnyí. Ayatullahi àmì Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Ẹjọ́ wálé kẹtùn mú, ẹjọ́ wálé kẹtùn mú. Àjọṣe rìásà ohun tó gbà sílẹ̀ fún wa ni díẹ̀díẹ̀ nínú àwẹ̀ láwà. ẹ jọ̀ọ́. Ẹ fẹ́ pò fún àwọn ẹni Ọlọ́run pọ̀ ni. torí Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Ayatullahi àmì Ọlọ́run. Kayfa adhnika ilahi dakanayi waliyaka láàárọ̀ máa dá ìsáyé fífú àdí mẹ́sàmáyé. Ayatullahi àmì Ọlọ́run. Èmi lọ́láhùn mo ní Muhammad, ìsìlámù lẹ̀sìn wa. Aláya rọ̀bùnà, aláya àsùnà. Muftiat ṣé mi mo lè ní tó kù? Mi ò fẹ́ gbà sípò bàbá mi ẹ bá ń kó. Ṣé mi mo ní àbí lọ́jọ́ kó? Mi ò fẹ́ gbà sípò bàbá mi ní. Èmi lọ́láhùn mo ní Muhammad, ìsìlámù lẹ̀sìn wa. Aláya rọ̀bùnà, aláya àsùnà. Kábà ti tọ́ mi ládojúkọ, àlìkúríyá ni màá lágbójúlé. Aláya rọ̀bùnà. Lójú mi ni wọ́n ṣe bí ọmọ Bọ́lájí ẹjẹ́ wọn máa pìtàn kẹ́mi ó máa gòkè sí ni. Wọ́n ṣe Bọ́lá tán ni kò tán o, mo Bọ́lájí ojoojúmọ́ lóore ń pọ̀ sí fèmí Bọ́lájí. Ìyá ló jẹ́ tún ní panápaná fẹ́ dọ̀wọ́ bò ìràwọ̀ wa. Ajá Muftiat olóríire alálùbáríkà obìnrin ni. Bàbá Bajulaiye ọkọ tí wọ́n fi ń tọrọ ọkọ. Maulana Sheikh Musa Aino Rido àní panápaná fẹ́ dọ̀wọ́ bò ìràwọ̀ wa àwíyàgbà.
sọ̀rọ̀ mú wọn nígbà tán gbọ́ ìròyìn wa aláròpin wáyé lóde ọ̀tá wa mo wá ní kò burú o káfa òṣìṣẹ́ kẹ̀kẹ́ márùwá kó ṣàtì máa fi làwa ní ẹ̀ wà márùwá ọlọ́run ló fi àìnú rìdọ̀ ṣèdùnnú wa máa padà fi abọ́lájì ṣèdààmú wa. òkè láyé wọ́n fẹ́ wọn kọ́ ó ti gbẹ́ níwá ẹnu tó ń jẹ epo jata níre ni ẹ sọ̀rọ̀ wa àní bóyá ń gbúrò lẹ́kṣọ̀rà ní òrírí ajá Muftiat bóyá ó máa ń gbúrò lẹ́kṣọ̀rà ní òrírí ẹ̀yìn rí náà ẹ mọ̀ Haji Santos mi Olasco gbogbo àwọn ọ̀gá mi ni wọ́n bẹ ní ìkàlẹ̀ bàbá wa búlálà bóyá o máa ń gbúrò lẹ́kṣọ́rà ní òrírí lẹ́kṣọ́rà rẹ̀ fọ́tọ́kọ́pì kọ́ ó ti rí àgbékalẹ̀ orin tèmi mẹ́rìírí àfi bí mọ̀kọ́ mọ́tòlẹ̀ àrírí sọ́rú orin náà wọ́n wà láwárí lè ṣẹ́bọ̀ lè ṣoògùn ó kú sọ́wọ́ orí bá ti wáyé pamari là máa rí èmi òrólógbò tó tágbó ní dúró rí ọmọ Bọ́lájí orí tí wọ́n rò kò wọ́n ẹni ní nkú ó wà wá kò sí ní rí ògbónú o afọ́nú fọ́ra àwọn afọ́rí tí wọ́n bá délé kan wá nǹkan lò ní sórí ọ̀tán bá délé ẹ wá nǹkan lò mú sọ́ọ̀rì bó ti wù kó lè lásìkò Buhari nígbà yẹn òkùnkùn lè má wà táwọn àwa kúkú ń rí Mọ́lánà Sheikh Musa inú rìdọ̀ iná ìràwọ̀ yìí ti tàn kò má ní kú. Abọ́lájí Ìṣọ̀lá ọ̀gá wa iná ìràwọ̀ yìí ti tàn kò má ní kú gbogbo ẹni tó bá ro kúrò yìí àwọn ni wọ́n á kú nítorí pé lọ́kànjúwà ẹja jẹ́ṣẹ́ kù ẹ ti kọ́lé ra mọ́tò lọ́mọ́ka òkí ló tún kù ẹ ti gbìyànjú ẹni káwọn gan ṣe yìí tó kù ṣé náà Ọlọ́run lẹ́ ń bomi lù sí kó lè kú tó bá jẹ́ pé náà Ọlọ́run náà ń bomi lù sí kó lè kú tí wọ́n bá fomi ṣòfò jù bẹ́ẹ̀ lọ kò má ní kú gbogbo ayẹyẹ inú àwẹ̀ láwa yìí Ọlọ́run má jẹ́ kárí láburú kì í ṣe nǹkan rere ni kórí ó burú kọ́lọ̀ wọn la Ramadan yìí má já báwọn ké gbàmí lọ́gànjọ́ òru Mọ́lánà ìrìndọ̀ àwa ń rò ó pé a fẹ́ ga èrò ọ̀tá wa nípa oníga ṣe nọ́mbà láwọn figa gbága àyè àwa níbi gíga àlọ́lọ́ ń dá wa fúnra wa ní kàlẹ́ wúlò fúnra wa èmi nírú bàbá wo lè yí kó ra chicken wálé rí àfi gúgúrú olóyin pẹ̀lú pọ̀nmọ́ tó láta ẹni máa jẹ́ àmúra ìyẹn á mú mi dúró mú kan. Olasco ọjọ́ tó bá tún jàjàrà súyà wèrè òní tètè wọlé wa tọmọ bá wa sáré pàdé ẹ̀ ṣe lálejò àkànrà á ló yẹ kẹ́ ti sùn ọjọ́ lọ. Egungun nù ọbẹ̀ tí wọ́n níyàwó pẹ̀lú àwọn ọmọ jẹ wèrè wá ní kábọ̀hún sàṣẹ jẹ́ odidi ẹja àrọ̀ kan ó dá jẹ́ odijọ́ kejì ó tún lẹ́lẹ́dìyẹ ló kàn ó kò tún pẹ́ kò tún jìnnà ó tún ló ń fẹ́ jàṣẹ jẹ́ odidi ewúrẹ́. ṣẹ́rí bó ṣe ń jẹ àṣejẹ níyàwó ń fọkàn ṣe pé ó ṣe ló tilẹ̀kùn mọ́ rí kàtà ti tẹ̀ ẹ̀bà pamọ́ ó sọ̀rọ̀ ẹgbọ́n ohun tó wí ìbá kọ́dà àṣẹ̀dá ó ní bá ìṣù lápá kan níyàwó bá gbà lóhùn pé lọ́lá kọ́dà àṣẹ̀dá bá lé wa ẹ̀ jẹ́ máa jèlé ó dínjọ́ kan. ẹ̀yin obìnrin náà kọ́lọ̀ wọn lanú àwẹ̀ tá a wà yìí ọba tí ó dààmú wa kí Ramadan tó dé kò sì tún dààmú wa nínú Ramadan à ń bẹ lọ́hùn tí Ramadan bá lọ tán Ọlọ́run máa dààmú wa tó bá rí bẹ́ẹ̀ ọjọ́ tí lọ́wọ́ kàn fún mi láyé díẹ̀ ní Mọ́lánà inú ìdọ́kọ́lọ́ ń jáde bàbá pẹ́ gbogbo alájọ́ máa ṣàdíkìrì láìla ìlàlá láìla ìlàlá láìla ìlàlá. Ajá Muftiat aya Bajulaiye jẹ́ nkọ́kọ́ wọlé báyìí olówó orí ẹ̀ lónìí kí ẹ. Ajá Muftiat ṣiṣẹ́ kíkí ìran Muftiat lọ́mọ olókìkí lẹ́kítọ́rà máa forin kí. Ajá Muftiat Ọlọ́run ló ṣorí ẹ bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ Ajá Muftiat woman leader gbogbo yẹn ló ti jẹ olórí alálùbáríkà obìnrin ni Ajá Muftiat ọmọ aṣíwájú ọmọ Sanwó-Olú Èkó
ọmọ sínétọ̀ balógun ọmọ àwọn àgbàlagbà ọmọ àwọn àǹfààní aya Bajulaiye ó yá jẹ́ ń ṣe báyìí Muftiat kò ṣe é pa kán padà lọ jíṣẹ́ o ó ṣe é pa kán padà lọ jíṣẹ́. A máa padà síbi tá a ti kúrò yẹn mọ̀lánà nìdọ̀ láìla ìlàlá láìla ìlà ẹgbẹ̀rin alájà ẹ dúró náà ẹ má jẹ́ kó pariwo ẹ má jẹ́ kó pariwo ajá Muftiat owó yìí mo gbà bẹ́ẹ̀ ni àmọ́ ẹ máa lọ bá mi change ẹ owó tuntun lẹ́ ń ná látàárọ̀ kí ló lè bolẹ̀ tí rí i tó dọ̀tí èmi ò fẹ́ owó tuntun mo fẹ́ o owó tuntun mo fẹ́ o ẹ lọ fi kó tuntun wá kí ló ṣẹlẹ̀ náà Ají Santos ó yá wá ṣe kí nìyẹn fún mi Honourable Santos Honourable ọmọ Gbọ́láhàn Ọ̀làsíkò ń bẹ́ẹ̀ níkàlẹ̀ o ọmọ Gbọ́láhàn bẹ́ẹ̀ níkàlẹ̀ àwọn olówó orí mi kọ́lọ́n kó jẹ́ kárí gbogbo yín pẹ́ àníṣẹ́ inú àwẹ̀ láwa ká ṣe jẹ́jẹ́ o láìla ìlàlá láìla ìlà ẹgbẹ̀rin mọ̀lánà ìdòrìdọ̀ irú tí mo fẹ́ rè bàbá wa oníṣọ̀lá ọkọ̀ lọ́hún kó jẹ́ kárí ọ̀gá pẹ́ láìla ìlàlá anakunla mi ìdáwó yín padà o gbogbo ayé ń gbọ́ owó tuntun ni mo ní mo fẹ́ o 10,000 ẹlẹ́gbà 20,000 ni màá fi gbà Ọ̀làsíkò bàbá àgbàlagbà àwọn ọ̀gá títí wá rèé àpàdà sábúrú ó ní nǹkan yìí láéláé mọ̀lánà inú dídọ̀ nínú àwọn tí wọ́n ṣẹ́kù ní indọ́sítírì nínú wọn Ọ̀làsíkò torí ipá máa ń náwó fún wa dáadáa ní lóde Ọ̀làsíkò ìwà ló ṣe yín kù ọlọ́run ò ní dá yín padà láéláé àmàrí ọ̀gá pẹ́ Ọ̀làsíkò láìláì láìlà ọ̀gá wa láìlà ọmọ Gbọ́láhàn ẹgbẹ́ bọ́dì àlàyé ẹgbẹ́ bọ́dì ọjọ́ ti lọ ẹgbẹ́ bọ́dì ọjọ́ ti lọ gbogbo ayẹyẹ húlàlà ọ̀gá wa ó yá láìláìlà aláhù aláhù ẹ ti di máníjà mi ajá Muftiat aláhù ẹgbọ́n lọ́hún tóbi ẹgbọ́n lọ́hún tóbi Allah ẹgbọ́n lọ́hún tóbi hùwà Allah balikalibu ìlà yakuna mutayama khalifa karamidi nabi muhayyama abitu bilailiti misara anamusida ìpínlẹ̀ ìkọ̀dùtọ̀ babadi àwọn mọ̀kútàmọ́. kódà Allah Allah la ilaha illallah Allah Allah Honourable afa ustaz Kafaya corporate irọ́ níbo làlájà wà ajá Kafaya corporate kí ló dé mi ò mọ̀ kó ń bẹ́ẹ̀ ní ìkàlẹ̀ stability ló jà àmọ́ra wa Kafaya corporate ó yẹ gbé bọ́dì Allah Allah la ilaha illallah Allah Allah ajá kàfílà corporate àwọn eléyìí wọ́n ti ń bá wa bọ̀ tipẹ́tipẹ́ iná nìtàn àwọn àlọ́lá tó bá rí bẹ́ẹ̀ la ilaha illallah Muhammadu Rasulullah ajá kàfílà la ilaha illallah Muhammadu la ilaha illallah Allah huwa la ilaha illallah Allah la ilaha illallah Allah. nínú àfáà tí ò ní àfojúnúà tí ò dẹ̀ fi kọ́ wá ń lé ni mo wà. An-nasu aktaru. mi sí nínú ẹni tó máa ń wọ owó yẹn kí yẹn tó jẹ ṣùgbọ́n gbàtà bá yẹn àti olùpẹ̀ ẹ̀sùn wà níwájú. ọba tó fi síwájú ọlọ́mọ dá yín padà wá sẹ́yìn láyéláyé. An-nasu aktaru fakhtaru man tusahibuhu. àfa wa bisimilayi náà tó iná fún wọn. bisimilayi rahman rahim inna a'tainaka al-kawthar wa salli li rabbika wanhar inna shani'aka huwal abtar. mo wá kí bàbá wa gbà níkàlẹ̀ ọlọ́njà rí yín pẹ́ o. àmín. nínú tí òṣòro dà lágbà ọba tó dà yín lágbà ọlọ́run gbogbo tọ́lọ́run fún yín kò ní parí láéláé. àmín. ọlọ́run fàyè kún wájú ọlọ́run. àmín. mo kí mínísítà wa àgbà minister of defence mọ̀lánà
sheu stability mo kí yín o Àmín. àjọṣe ò ní bàjẹ́ o. Àmín. bàbá imam alikọ̀rọ̀dọ́wì àwọn tó ní kéwùnù akíyín mo wá kí oní nǹkan òní ọba tí ó fi ajínwó abdulgani Bajulaiye ọba tó fi kalẹ̀ dáadáa ọlọmọṣàwọlá mọlánẹṣọ àwùwálù lóṣòdì má jẹ́ bàjẹ́ fún yín láyéláyé. Àmín. gbogbo tọ́lọ́run ti dá fún yín lọ́jà ọlọ́run wò má jẹ́ wo gíláàsì abúlára wọn. Àmín. àpadà sí ibú àpadà sí ìgbà kò sẹ́ni tó jù lọ́lọ́ má fi kẹ́yìn. Àmín. bisimilayi na àtọ́yìnà. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. mo wá kí ọkùnrin mo kí obìnrin wa mo kí ẹ̀yin àgbàlagbà gbogbo ẹ̀yin personalities wa tí ẹ wà níkàlẹ̀ a kí yín o kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín o. Àmín. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. ajiwa Muftiat baba ni ìdọ́lọ́ ni wá sí èmi ó kàn ṣàdúrà ni màá dẹ̀ fọ̀rọ̀ ráńpẹ́ sí i tí ẹ bá ń ṣe báyìí gbogbo ayé máa wò yí pé ìjẹ́ èmi náà lè ṣe èmi náà lè wo nǹkan tó ṣe yìí ṣé èmi náà lè ṣe bẹ́ẹ̀ ìjẹ́ gbogbo ẹni tó fi ń ṣe bẹ́ẹ̀ ló fi ní ládàá alikhairu sọ́wọ́mù. Al-khayru sawmun yadumu sa'imu lahu. Al-khayru sawmun yadumu sa'imu lahu. Wala salatu wala sufun ala jasadi. ajiwa Muftiat ọlọ́run ni mo fẹ́ kẹ́ gbé síwájú yín kẹ́ máa wá wo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí pé lánàá jọ tẹ bẹ̀rẹ̀ lánàá ìjẹ́ mímọ́ ṣe yín ni àbọ̀lọ́hún. Al-khayru sawmun ẹlòmíì gba rẹ̀ láti ẹ̀ ó gba tọdún yẹn ọlọ́run ò sì tí ì rí kó gbà kankan. yadumu sa'imuna lahu. ẹ bá ìkọ́kàn yẹn balẹ̀ pé tí ń ṣe nǹkan tó da tẹ́gbẹ́ yóò ṣe yìí o. Allah. torí pé ayé máa ń di sí fèèyàn nínú ẹni tí èsì tẹ̀yàn jẹ́ ní àwa àìnìrìdọ́ wà. ẹ má jẹ́ kí ohun tẹ́ ń ṣe yìí kó kun yín lójú kẹ́ ẹ wá ṣìwàwù sáwọn tó yẹ kẹ́ ṣìwàwù sí. Allah. Wala salatu wala sufun ala jasadi. ẹlòmíì irun tó kí tí ó fi dàpọ̀ àwọn wájú ló bìlíwù pé òun ló jọ́ lójú ló fi wò pé èrò àlùjẹ́ náà lòun ló fi ń pè nìkan ló fi ń pín náfẹ́ nìkan. ibi tẹ́ ń lọ jìnnà ẹni tó bá lójú tó jẹ́ jìnnà tó jìnnà yóò mọ̀ yìí pé ẹ̀ kì í ṣọmọ tòsí ọjọ́ orí ló kéré ibi tẹ́ ń lọ yẹn gbogbo tá ló ń fi sí yẹn dáadáa tó yẹ kẹ́ máa ronú pé tẹ̀sùbá yìí tẹ́ máa mú pé tẹ̀sùbá ọpẹ́ torí pé gbogbo ẹni tó fẹ́ ṣerú nǹkan báyìí ó ní owó lọ́wọ́ ṣùgbọ́n kò lè rí ṣe. ولكن الخير ترك الشر مطرحا. ọba tí yóò fi sí lẹ́mìí wípé kọ́mọlá kejì kí tiẹ̀ ó bàjẹ́ kí n lè débi gíga ẹ má bá wọn ṣe ẹ má bá wọn wà níbi ọ̀tẹ̀. ولكن الخير ẹ má bá wọn ní pé àfi tíkẹ́ nìkan bàjẹ́ kí n tó débi tí mò ń lọ torí wípé àyè tẹ́ ń lọ yẹn àyè tó jìnnà ni. ترك الشر مطرحا ونكر صدرك من غل ومن حسد. ìka mẹ́ta tí mo fẹ́ sọ fún yín halẹ̀ asadu gbogbo ohun tó ṣe wù kígbà ó dàrú tó kẹ́ wà nínú pátì tó kẹ́ wà nínú ẹgbẹ́ tó gbogbo ẹni tí bá ti ń dìgé ta ẹ má bá wọn ṣe o. ونكر صدرك من غل ومن حسد. aligili ká ẹlẹ ẹ pa ẹlẹ ẹ dànù àwọn olóṣèlú ló wà ń bí báyìí gbogbo tó bá yẹ pé aṣíwájú bá ba tèèyàn jẹ́ gan-an ayé yẹn ò lè débẹ̀ wọn kì í fẹ́ ẹni tó bà nǹkan jẹ́ àwọn ìbẹ́nu ànẹ́bì tó jẹ́ yí pé ó tọrọ ọlọ́run bọ́lọ́run ṣe dá lọ́lá tó ọlọ́run kò yọ nínú ọmọ rẹ̀ so tọ́lọ́run bá fún ẹ nípò kò sọ pé kó wọ́n náà déwájú. ونكر صدرك mo fẹ́ bẹ̀ yín nítorí ọlọ́run ni ẹ má bá wọn ṣe kéta. من غل ومن حسد. gbogbo ẹ ti ní bọ̀wọ̀ láti ilẹ̀ ẹ jẹ́ kí bọ̀wọ̀ yín ẹjọ́ tún lé kan sí. àwọn àfáà ẹ ń pọ́n wọn lé ẹ jẹ́ kí àpọ́nlé yẹn kó tún máa lé kan sí. ìfaradà yín nílé ọkọ ẹ jẹ́ kó máa lé kan sí. kò wọ́pọ̀ nínú ẹni tó jẹ́ pé Ọlọ́run fún lẹ́sìn tó tún wá fún níwà tó tún wá fún ní ìbáṣe bọ́lọ́run ṣe fún yín yìí
kò wọ́pọ̀ ọba tó fún yín bí ọlọ́mọ gbà lọ́wọ́ yín láéláé. àmín. èyí tí mo fẹ́ fi tọrọ fún yín ẹ ti ní òbí ire ọlọ́mọ jẹ́ kọsẹ̀ lára wọn. àmín. kò wọ́pọ̀ nínú ẹni tọ́lọ́run bá ṣàánú báyìí tí máa yọrí síbi dáadáa gbogbo nǹkan ní ó fi ṣe obìnrin ní yín náà ẹ̀dẹ̀ wa kẹsẹ̀ já ní gbogbo ibi tó ti ga mo máa ń fọ́lọ̀ yín gangan mo máa ń wo gbogbo program bẹ́ẹ̀ ṣe máa ń lọ sí gbogbo meeting mo wá rí pé mi wá rí bàjẹ́ tí wọ́n fi sọ wípé ṣe bọ́lẹ́sì Islam náà ni. ọba tó wá ṣe bẹ́ẹ̀ fún yín àpadà sí gbọ́ àpadà sí gbà kò ní kẹ̀yìn láéláé o. àmín. gbogbo etí mo wí lórí àwọn bàbá wa ẹnu rìndó àgbà ni àwọn ni wọ́n fi rán mi ẹ wá dìde lẹ́ẹ̀kan náà ẹ dìde ẹ tẹ́wọ́ yín méjèèjì ẹ sùn síwájú díẹ̀. بالبيت والمسعى وسمسم والصفا. ẹ dákun jàmáà ẹ bá mi tẹ ojú àánú kọ ìyá wa Muftiat ajá Muftiat Bajulaiye bá mi tẹ ojú àánú kọ ẹ wá nẹ̀ka sí i ó kan kì í tẹ̀ ọlọmọsà wọlé àwọn tó bí wa wọlé àwọn tó tọ́ wa Mawlana Sheikh Muhammadu Jami Bulala. pariwo Bulala lẹ́ẹ̀kan náà. oníkọ́lá rẹ̀ kìí àwọn alákọ́lá rẹ̀ kìí àmọ̀ kí ló fẹ́ máa darí láàmú sí. وبالبيت والمسعى وسم ẹ sọ fọlọ́hún pé ẹ fẹ́ káàárọ̀ yẹn yín máa wú tiẹ̀ lọ mi. سما والصفا. àárọ̀ yìí ti ń da báyìí ọ̀sán ọlọ́mọdé ògbúrú mọ́ yín lọ́wọ́. وبالعربين عاملين من العصر. ó ṣòro fẹ́ ẹlòmíì ní bá bàbá wa síwájú Tinubu bẹ̀rẹ̀ báyìí ṣùgbọ́n lọ́sàn-án ọ̀sán wọn ò dá mọ́ pẹ̀lú wọn. سعادة بالكتب التي nínú ẹni tó jèrè bàbá wa Tinubu náà lọ́wọ́ bá fi ń sí àti gbogbo àwọn tó wà ní àyìn. ọ̀nẹ́rìbù wa Lagos Island mo ní màtẹ́ lọ sọ́dọ̀ wọn àti ọ̀nẹ́rìbù wa ní ìrù kingdom ní gbogbo àwọn ọ̀nẹ́rìbù tẹ́ lọ sọ́dọ̀ wọn. gbogbo àwọn local government ẹ̀ ṣe ń bá wọn ṣe yẹn tẹ́ ń ṣe dáadáa sí wọn tẹ́ lẹ́mìíre sí wọn gbogbo ẹ̀sẹ̀ bí ọ̀mọ̀fẹ́ kọ́lọ́wọ́ bá ń fi lẹ́yìn náà lọ́wọ́ láìpẹ́. يا من نجا نوحا يا من نجا نوحا ẹ̀yẹ́ máa dà ní ẹ̀. يا من نجا نوحا من àwọn ti gbó طوفان ẹni náà máa dà ní ẹ̀. عليه توكلي ورجائي ẹ يا ربي جدلي عندك خيرات خير العصيات فكبلان دعاني تبت ذنوبي ẹsẹ̀ ní ẹ̀jẹ̀ kájú èèyàn gbà. نسياني رب الخلائق فريمون بكاهي تبت ذنوبي فغفران نسياني àwẹ̀ ti débi ìrọ̀lẹ́. رب الخلائق فريمون بكاهي ayé àgbẹ̀ ti tó dáadáa. ẹsẹ̀ ní ẹ̀jẹ̀ kájú ẹ̀sọ́ kọ́lọ́kọ́lọ́ fún ẹsẹ̀ yìí dì í. رب الخلائق فريمون àwẹ̀ ti darúgbó lára àwọn àfa. bisimilahi rahman rahim. amina. bifashal sha'in alhilin ya'in. بأمتك يا الله آمين نور بالنور بإسير الأسرار آمين عليه نور السماوات والأرض مثل نور كمشكاة فيها مصباح المصباح آمين في السجاجة كأنها كوكب دريج من شجرة مباركة آمين زيتونة لا شرقية ولا غربية آمين يكاد زيتها يضيء ولو لم تمسسه النار النور على نور آمين يهدي الله لنوره من يشاء يضرب الله مثل الناس والله بكل شيء عليم آمين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم ووسيلتنا إلى ربنا الفاتح لما أغلق والآتم لما سبق آمين. ناصر الحكم بالحكم والهادي إلى صراطك المستقيم آمين يا وعلى الله. آله حق قدره ومقدار العظيم آمين ẹ wá sọ pé ajá Muftiat wọn náà kọ mú àdúrà mi wá owó tó dáa ni tọ àdúrà bàbá mi mo wí mu owó tó yá owó yìí. àdúrà ò máa mú bọ̀ owó àdúrà. tọ. sọ pé má máa pa á fún wa mama gbà fún wa. mi fi tí a máa rí o Ya Rabbi má máa pa á fún wa. mama gbà fún wa mama gbà fún wa mama gbà fún wa mama gbà fún wa mama gbà fún wa. la inna lahu min rabbihil
متلئون جسور جسور جريء الصدر bàbá kò kaginu مفتي أقوكاكي ọlọ́mọba kẹwọn. فتاواه تكفي سائلين كما كلنا ọlọ́run wọlé àwọn ọlọ́dọ̀ ọlọ́run. وأحمد خير الناس kúlíkan. خلقا وسيمة خليفتنا الصافي الفؤاد به زنا ọlọ́run ọlọ́run mọ̀jẹ̀ sì sọ láéláé. يليه bẹ́ẹ̀ ni. أبو المقدام abudu. عبد الرشيد من yẹ̀káfù. يخيف الوقاء بزلا وفي الصدق قد عفنا wọ́n náà tẹ́wọ́. وشيخ كألف lásìkò yìí tẹ́wọ́. أحمد السر إنه máa dà ní àṣìwájú ọlọ́run. بهي ذكاء مثله شذ في المعنى wọ́n láwọn àgbàlagbà tí wọ́n ń dárúkọ ìwọ náà máa dà níyàn. أبايي أمين الله oníwàásí àgbáyé nù ni. مرشد قومنا ọlọ́mọba kẹwọn. فصيح أديب نال في عصره يمنا bẹ́ẹ̀ ni. وجامع ذو صوت الجميل يلوكدي àbò olùkọ́dé. حباه إله العرش عزا ولا حزنا mudiru. مدير أريلي مصطفى فاونياجي oníyangi. تأدبه أعلى فضلا فلا خبنا الله gbogbo àwa jama tí olúwa kádàrá ká tún jọ wà ń bí lọ́dún yìí ẹ dákun ẹ jẹ́ a jọ sọ pé bisimilahi rahman rahim بسم الله الرحمن الرحيم àlùbáríkà tó wà ní oṣù yìí الله ọlọ́mọ́sà fún gbogbo wa آمين. ẹ jẹ́ a tún pé bisimilahi rahman rahim بسم الله الرحمن الرحيم kì í ṣe dandan ni kẹ́ ẹ dúró ẹ̀yin náà wá jòkó káwọn èèyàn lè rí wa ẹ jòkó ká lè máa ríra wa ẹ jòkó ajá náà sì àfáà tó wà lọ́ọ̀kan yìí ẹ̀sùn síbẹ̀ hùn ìwọ náà jòkó gbogbo alájọ gba àwọn ẹnìkan kan ò dáràn Islam ò le tó bá hùn ẹ jòkó ẹ gbọ́dọ̀ ó balance so ti balance bá hùn. أكرمكم الله bàtà bá ń kí mi lẹ́ẹ̀kan tán sí fìlà mo ní ẹ dé fìlà yín lọ́dọ̀ tiwa bí àwọn àfáà wa ti máa ń ṣe nù bí àwọn bá sí fìlà wọn ní dé fìlà rẹ̀ bó bá bọ́ bàtà wọn ní wọ́ bàtà rẹ̀ ẹ jẹ́ àbíkú alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين ẹni ó bá ríra rẹ̀ pé òun tún wà láyé lọ́dún yìí kó sọ pé alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين arrahman arrahim. الرحمن الرحيم maliki yawmiddin. مالك يوم الدين iyyaka na'budu wa iyyaka nasta'in. إياك نعبد وإياك نستعين allahumma salli اللهم صل ala sayyidina muhammadin على سيدنا wa ala محمد alihi وعلى آله wa ashabihi وأصحابه wa sallim. وسلم amina آمين amina آمين amina ya allah. فبسم ومدير ثم صلي وهللا وكبر وحسبر ثم سبح وأوكلا a kí ọlọ́run tó sọ wa dèní الله أكبر tó ṣe wípé dídò ní wa àánú rẹ̀ ló fi ṣe fún wa ó kàn wò ó ṣàánú àwa ni الله أكبر lẹ́nu gba tá a bẹ̀rẹ̀ ramadana yìí ọlọ́run ló mọ iye ẹ̀dá rẹ̀ tó ti bọ́ sọ́hun لا إله إلا الله ọ̀rẹ́ wa kan la lọ ṣàdúrà fìdáwò rẹ̀ láàárọ̀ yìí kí n tó mọ bọ̀ ń bí tóun náà jáde láyé ń jẹ ẹ̀ta لا إله إلا الله bàbá wa kan nú àwọn àfa àgbà lẹ́kọ̀ọ́ yìí àwọn náà ń jọ Monday wọ́n ṣe tẹ̀psírì wọ́n lọ wá sí àwọn ilékè imam wọ́n kí ásámú láàrin pé wọ́n kí ásámú tán sago méjì náà lọ́lọ́run gbé bí tí ì ṣe dé لا إله إلا الله so ní tí ò sí garanti fẹ́nìkan kan wípé bóun ó ti wà lọ́la rèé bó bá wù ní ọlọ́run dídò ní wa ya dúpẹ́ fún ọ o الحمد لله kí kálukú náà wí tiẹ̀ pé alhamdulillah وما بيدي حول ولا بي قوة gbogbo ẹ̀yin personality tẹ wà ń jókòó ni mo kí nítorí àsìkò سوى أنني Honourable gbọ́lá hàn نحو الدعاء àjọ máa wà ń bí fara rẹ̀ balẹ̀ àjọ máa wà ń bí lọ́dọọdún ni nígbà tó dọdún eléyìí náà ọlọ́run tún ní àjọ wà ń bí الحمد لله lọ́dún tí ń bọ̀ abẹ́ ọlọ́run já tún jọ wà ń bí o آمين ká tún ti wá lékún lóore آمين àwọn tí ò sí mí lọ́dún tó lọ àti ń rá àwọn kan tí ọlọ́run tún dà wọ́n pọ̀ mọ́ wa lọ́dún yìí
Alhaji wa Abdul Hakim Olasco Allahu Akbar. àwọn wọ̀nyí wọ́n ti wà nú ayé pẹ́ ọpẹ́ tí mo bá yín dá ni pé àwọn tẹ́ ẹjọ́ ń lò gbàǹgbà náà ìjì gbé ẹlòmíì ó gbé lọ kò dáa padà wá sáàyè rẹ̀ mọ́. Idha nadaritu ayati min bidayati bẹ́ẹ̀ ti yọ lọ́ọ̀kan pé ajá Olasco ní ń bọ̀ yìí kálukú wá ń garùn pé Olasco ìgbà fi ó fi nàkànàkàn kò sọ yín síbi kankan ó tún balance yín náà ni. ila awasitiha falhamdulillahi ila awasitiha falhamdulillahi. bẹ́ẹ̀ náà bá wọra yín pé mi rèé àwọn bí irú yín mi ń bẹ tí wọ́n bá ń bọ̀ ní sàásẹ̀ mọ́ béèrè lọ́wọ́ la pé kí ló ṣe tó rí báwọn kí ló wá ṣe tó rí báwọn wàláyé bẹ́ẹ̀ kódà ẹ̀ tún yáàyè sí bẹ́ẹ̀ bá délé ẹ̀ tún máa dúpẹ́ o. Alhamdulillah. pé ẹ̀yin náà bí gbà ti fi àwọn èèyàn tó kò fi yín kò lálàsẹ̀ yín gbogbo alábàáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Idha nadartu hayati min bidayati ila wasitiha falhamdulillahi. Ọlọ́run a dúpẹ́ o. ila wasitiha falhamdulillahi. gbogbo ẹ̀yin àlejò wa la kí Alhaji Mustapha Bajulaiye olórí ẹbí àwọn Bajulaiye nù you are highly welcome to this great occasion. akínyínsà ẹ káàbọ̀ oríire náà tọ́lọ̀ ni ó máa kárí báyìí ìdùnnú ńláńlá ni. Alhamdulillah. káwa sọ yí pé nulẹ̀ yín Ramadan lecture every year àdúgbò yín ń gbàlejò Ọlọ́run a dúpẹ́ o. Alhamdulillah. Alhaji wa bàbá tán wà lọ́ọ̀kan yìí tájọ́ tán wò mí Alhaji wa Balógun Alhaji wa tí wọ́n wọlé síwájú náà kí mi yìí Alhaji wa Balógun bàbá tí ń kí mi yìí ń kọ́ broda wa làwọn náà Alhaji Balógun ẹ ṣe bẹ́yàn bá wà lóde èyí ò máa rí ìṣesí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí inú rẹ̀ dùn ẹ mọ̀ rí lára rẹ̀ inú Alhaji Balógun dùn púpọ̀ gbogbo tí wọ́n rí ń bí. Alhamdulillah. ẹ ní mà padà sí ibò. Àmín. Yẹmí Oṣòdì àwọn náà ṣètò tẹ́ǹtì wọn ò gbowó ṣé wọn ò gbowó ni ṣé wọn ò gbowó mo béèrè ọ̀tọ̀ ni tí ń béèrè ọ̀tọ̀ ni tí Bajulaiye ẹ ní wọ́n ṣe fúfú yẹ́ lẹ́ wí ẹ ní wọ́n ṣe fúfú yẹ́. Fadilu al-rijali. ọkàn rẹ ò sí ń bí ni. illa rijaluha. wa illa fala fadilu turbini ala turbi. ká má bàa fi gbogbo àsìkò kíyàn tán gbogbo ẹ̀yin tẹ́ wà ń jòkó la kí ọmọ ìyá mi Alhaji wa Muritado la ilaha illallah. bàbá kẹ́kẹ́ ó fẹ́ràn mi púpọ̀ èmi náà sì fẹ́ràn wọn púpọ̀ àmẹ́mi rí wọn bá tún ti ra nísìn àtúnmọ̀ṣù tá a tó tún fojú kojú kan ra wa àmọ́jọ́ tó bá ti kàn mí báyìí gbogbo dáadáa ni wọ́n máa ń ṣe. Allahu Akbar. Alhaji Muritala Ọlọ́run wọlá bàbá tó bí mi lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ ní dààmú láíláí. Amina. ìyá wa àgbà ìyá wa Bajulaiye ìyá tó bí Alhaja wa Muftiat èmi ò fẹ́ dákọ̀ wọn ni ẹ̀yin lè dákọ̀ wọn kí n dá tọ́ Alhaja wa Balikis abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bímọ rẹ̀. Alhamdulillah. Wàláyé abayin ń bọ́ náà jòkó abayin dúpẹ́ pé bímọ rẹ̀. Alhamdulillah. ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí Ọlọ́run máa darí ẹni tí ń tòṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí Ọlọ́run máa darí ẹ lọ Ọlọ́run á darí ẹlòmíì ajá Muftiat Ọlọ́run á darí ẹlòmíì àwọn tí wọ́n máa jó hòhò lòun máa sponsor. La ilaha illallah. yóò wá invite àwọn èèyàn lọ́nu hall tí wọ́n rọra lò yóò sì ti ní àwọn tí wọ́n wọ ọbẹ̀ àwọn èèyàn kan náà nù fa Ọlọ́run á sì darí àwọn ẹlòmíì àwọn ń fújì lọ́lọ́run ó ràn sí ó lè dirú òní báyìí kí pàṣẹ máa bọ̀ kí àbá ó máa ṣe àwọn yóò sì wá ṣùgbọ́n lónìí àti ní àtìgbà tá a ti ń bá a bọ̀ tá a ti ń ṣe prógráàmù yìí ẹlẹ́ẹ̀kẹrin rèé Allahu Akbar.
adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lọ́dọọdún náà ni nǹkan náà ń lékún. alhamdulillah. gbogbo àwa tá a tún jọ wá bí lọ́dún yìí Ọlọ́run já tún jọ wá bí lọ́dún tí ń bọ̀. amina. Alhaji wa Bajulaiye raballahu hayatahu. Alhaji Bajulaiye ẹ kú àlejò wa ní gbogbo ìgbà ẹ kú àlejò wa ní gbogbo ìgbà alibarika tí Ọlọ́run ní ó wà láàrin yín kò ní parẹ́ o. amina. ẹ dákun ẹ bá a sáámi jàmá. amina. khairu ma warratha ar-rijalu bani adabun salihun wa husnu sana'i. má fi sẹ́dá sí sànáyò wàhó sínú sànáìn. adabun salihun wa husnu sana'i. adabun salihun wa husnu sana'i. kò dáa kéèyàn bímọ kó má káwọn ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ kò dáa disgrace ni ó máa jẹ́ fún wọn gbogbo tí wọn náà bá débi ọ̀rọ̀ ọmọ rẹ̀ ó dojú ti bà àwọn tó bí. wa khayrun mina dananiri wal awraqi fi yawmi shiddatin wa rakha'i tilka ajá mufti ha ó ti tó báwọn gbọ́ mi ó gbọ́ ó ti tó báwọn malọ́mọ́lọ́. adabu salihu ẹ filẹ̀ yóò dùn yóò la yafuniyani hatta liqa tilka tafuna. sẹ́ẹ̀rí eré táwọn èèyàn máa ń sá fáwọn ọmọ òun kọ́ ló yẹ kéèyàn ó sá ẹlòmíì bímọ mẹ́fà ó wá kọ́lé méjì fún wọn ó kọ́lé ẹyọ kọ̀ọ̀kan fún wọn tí wọn ò bá wá lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ni wọ́n tà. tilka tafuna wa dinu wali adabu salihu. ogun tẹ̀mí jẹ́ lọ́dọ̀ bàbá mi ní gbóhùn mi lọlé ẹ̀kọ́ alhamdulillah. ló fi jẹ́ ń wúlò láwùjọ ẹni tí wọn ò bá kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n pé wàláì màmá yín kú dáa bàbá yín kú dáa ó fogún lẹ̀ kí ló fi lẹ̀ àwọn aha ilé fún wọn yìí tí ò bá lẹ́kọ̀ọ́ nù wọn bí wọ́n ti hàn náà ni wọ́n gbà ilé dé máa tà dànù. wa khayrun mina dananiri wal awraqi. bọ́lá wọn bá tún wá mú òkú mi bẹ tí wọ́n tún sí sínú bẹ màá hu mọ́ dà màá hu màmá dànù ni wúlò mọ́ náà. fi yawmi shiddati warrakha'i tilka tafuna wa dinu wal adabu salihu. bẹ́ẹ̀ bá ti ṣe sàá ẹ mú ọ lọ bí wọ́n ti há Kùránì kẹwàá jẹ́ wọn máa kẹ́kọ̀ọ́ sílámù sí torí bí wọ́n bá dé ibi tẹ́yìn ló ràn kàn báyìí ọmọ yóò mọ kí ó báyìí ẹ̀ sì máa sunkún ìpè ọmọ tèmi náà ọ̀kan nù àwọn pòfẹ́sọ̀ tí wọ́n jẹ́ àfa ńláńlá kiramakumullah. wọ́n sọ fún wa last week wọ́n lé Ọlọ́run ó kàn wú Ọlọ́run ó ṣàánú àwọn ni kírísítẹ́nì ni bàbá tó bí àwọn ọmọ kírísítẹ́nì wá di àfa àgbà oníwàásí mi ìfẹ́ dákọ̀ wọn ni tí wọ́n dákọ̀ wọn ní gbogbo yín lẹ́ mọ̀ wọ́n kírísítẹ́nì bàbá wa pòfẹ́sọ̀ Tìmẹ́yìn àwọn náà wí fún wa bẹ́ẹ̀ ní last week ó ní kírísítẹ́nì bàbá tó bí mi òun wá di àfa àgbà tó ìgbé tí máa ń sọ̀rọ̀ báyìí wọ́n máa ní ìmọ̀re ńgbà tí wọ́n lẹ́kọ̀ọ́ wa khayru mina dananiri wal awraqi fi yawmi shiddatin warrakha'i. alájà mufti ha kálukú ló mọ tájẹ́tì tiẹ̀ bẹ́ẹ̀ yóò bá ti kọjá àlà yóò débi tí ń lọ wẹ́rẹ́ ẹ̀ ń lọ nù ẹ̀ ń lọ díẹ̀ ẹ̀ ń lókè òkè tí ẹ̀ ń táwọn èèyàn wò pé ṣé yóò sì débẹ̀ wallahi yóò débẹ̀. amina. wọ́n lápá àwòye sàfẹ́ ẹ̀ lẹ́bọ̀ àwòye sẹ́bọ̀ alhamdulillah. mi ò mọ rádaràdá ṣe yìí tá a mọ̀ ṣe náà là ń ṣe yìí ká sì ṣàdúrà wọ́n wá ń ṣe gbogbo ẹ̀ pẹ̀lú bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú àpọ́nlé pé gbogbo ohun tí òun ní yìí àpọ́nlé Al-Qur'ani lòun mọ̀ fi ṣe. la ilaha illallah. ẹ wá wo gbogbo wa tá a wà láyé lónìí gbogbo ẹ̀yin jàmáà tẹ́ wá mo kí o àsìkò ni ò gbà wá akramakumullah. ẹ sáré bá a ti ń súnmú. a'udhu billahi minash shaitanir rajim. wá sí ẹ̀yin fẹ́ kó ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. bismillahir rahmanir rahim wa bihi nasta'inu rabbi zidni ilma. mo ní máa lo 15 minutes ó ní lo 1 hour sáà ní lọ lé mọ́ ni àbúrò mi kan sì tún kó mọ nírọ̀lẹ́ Sùúrùlérè mo ti gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀yin nígbà tẹ́yìn ti yọ̀ǹda mi kò sọ̀rọ̀ lọ́dọ̀ tiẹ̀ mọ́ lónìí naam. wa daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'innah. ẹ̀yin jama wa ẹ bá sọ pé Allahu akbar. Allahu akbar. ẹ wí lẹ́ẹ̀kan sí jama. Allahu akbar. wa daraba lana. wa daraballahu mathalan qaryatan. bàbá wa Mọ̀lánà Sheikh Abdul Fattah Ìkẹ́kẹ́ àwọn ni wọ́n ń gbà wá lálejò ládùúgbò yìí
ọlọ́run wọlé abó ti ṣe yín bàbá ẹ̀ ní mà padà sí ibú. Amina. bàbá wa ìmáàmù àgbà bàbá ìmáàmù Rátìbí bàbá iṣẹ́ yín náà là ń jẹ́ Allah. ọlọ́run jẹ́ tún pẹ́ sí i fún wa. Àmín. wa daraba lana. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة. ẹ já wo bí nàìjíríà ti rí jàmá kí ló dé tí gbogbo ayé wa ń bẹ̀rù nàìjíríà pẹ̀lú sẹ́ẹ̀bù bàbá wa kẹ́kẹ́ kí ló dé tí gbogbo ayé ń bẹ̀rù nàìjíríà pẹ̀lú sí ọwọ́ wa àtolóṣèlú àtàfà àti ẹni tí èyí sàfà gbogbo wa yányán àwa wà lọ́wọ́ pé ká débì kankan sọ pé ọmọ bóni kán lọ́mọ nàìjíríà kó sì máa fura sí wa. La ilaha illallah. bí gbogbo ẹ ti wá rí tí gbogbo ẹ dojú dé tí gbogbo ẹ bàjẹ́ yìí ó yẹ kó látúnṣe kéwú. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة. gbogbo àwọn tí wọ́n ti kọrin ká tó gba máìkì a kí wọn Ọlọ́run ṣe àlùbáríkà fún gbogbo wọn. ضرب الله ajá Khaira àbí bẹ́ẹ̀ kọ́ مثلا. tó wá láti Ìbàdàn àti ajá Ahmad Awiyagba Al-Adabi àti Mr Lecturer gbogbo yín lọ́lọ́run ó bá ń bọ̀ lálùbáríkà. قرية كانت آمنة káfífì akínyín مطمئنة. bí Nàìjíríà ti rí tẹ́lẹ̀ kọ́ yìí bàbá Nàìjíríà dà gbogbo ayé Nàìjíríà ló dá ló ṣe fi tọrọ Allahu Akbar. àti lórí tí wọ́n ti ra mọ́tò ní 10 naira. 10 naira. bóyá màmá rẹ̀ gan tó bá bí ó lè sọ pé bóyá òun ti dáyé. وضرب الله مثلا màmá rẹ̀ ìyá Yusuf. قرية كانت آمنة مطمئنة àǹtí ní mọ́tà kí. يأتيها رزقها رغدا ìwà ni kọ́ mọ́ mi. من كل مكان. ẹ wo báyìí Nàìjíríà ti rí ngbà kan Allah. ngbà tá yóò gbòmí ẹjẹ ń dìde. ẹ wo báyìí ẹ jòkó ń díyàn lójú àní o jòkó kò lè tó báwọn àbá ẹ jòkó kéwú. مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فكفرت بأنعم الله فأذاق الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. gbogbo ní ayé ìjọ́un bí yàn bá fẹ́ jẹun táwọn bá sandini nínú àwo tó fẹ́ fi jẹun wàláyé olówó ni. bọ̀dá múrí ń jẹ sandini ẹ má bínú kí mo dá kọ́ yóò jẹ. ọ̀gá mi ló dé yìí. وضرب لنا. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله afalukurani kìí bàbá. فذاق الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. ẹ bá ń gbọ́ lọ́n tó fi alukurani. Allahu Akbar. ẹ wo bí Nàìjíríà ti rí ngbà kan mílíkì agolo èlò wọn ń tà. bẹ́ẹ̀ bá ń bọ̀ láti travel Sheikh Abdulmajid Bulala ẹ kú àlejò mi o. Damallahu hayatahu. wọ́n tẹ̀ fún mi wọ́n ti wọ́n ẹja àti nǹkan abẹ gbogbo ẹ̀jẹ̀ ń tẹ̀ pọ̀ fún ṣe o wọ́n wá tẹ̀ pọ̀. bẹ́ẹ̀ bá wo bí Nàìjíríà ti rí ngbà kan tá a bá fẹ́ sòde àwọn àgbà instrumenti 200,000 100,000 ní instrumenti tá à ń gbà ní 5,000 nígbà kan tí èyí sọdún pípẹ́. La ilaha illallah. láyé ìsìn tá a bá ra aṣọ bẹ́ẹ̀ bá gbà sọ fún télọ̀ owó tí télọ̀ ó bíìlì yín yóò tún fẹ́ tún ti dèdè aṣọ tẹ́ ra. وضرب ó tún jù الله lọ. مثلا كانت آمنة مطمئنة masala kọ́ríyàtàn. قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان. bẹ́ẹ̀ bá sáré láyé jọ́ bó bá tọ́jú ẹ̀ kìí sowó rẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ tírìtì yẹn nísìn àgàkà náà fẹ́ ṣe sọ́gírì ẹ̀ wé tí wọ́n ẹ̀ mọ̀ millions tí wọ́n máa béèrè
1 million péré téèyàn bá rí láyé jọ̀hún wàláyì oṣù kan ní o máa fi jójó kúrò ní 1 million lọ́wọ́ tí ò ní fẹ́ fọwọ́ kàn ha àfáà yìí. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان. gbogbo àwọn àfáà wa àgbààgbà tí wọ́n lo mọ́tò pijó láyé jọ̀hún àbáwò bá gbogbo ẹ̀ abá 505 kílẹ̀ ń pè vibu tu bàbá wa Alhaji àgbà abá nígbà tí wọ́n fi ń gùn ọba ọkọ̀ nígbà náà. Allahu Akbar. Kọ́ríyà tán. ń bọ̀ èèyàn lè gbé fufutu jáde ní ìsìnkú ra mọ́tò kẹ́ẹ̀kì. torí ẹ ti wo pé ayé kọjú síbi kan ìwọ́n kẹ́yìn bẹ́ẹ̀ ibi ayé kẹ́yìn sí ìwọ́n tó kọjú sí. kanat aminatan mutma'inna ya'tiha rizquha ragadan min kulli makan. báyìí Nàìjíríà ti rí ngbà kan tó dáhùn fàkàfàrà ti bí àní omi láì àwọn èèyàn bá tàpá sọ́lọ́hún níjọ́hún èèyàn lè bọ́ta ní ìta bíi lágo méjì ago mẹ́ta tí ó mọ rìn láti bíi lọ sábò tí ó sì sẹ́nìkan tí ó ní dúró bẹ́ẹ̀ kò sí olú ẹ̀ tó lé ní ó dúró bẹ́ẹ̀ torí ìfọ̀kànbalẹ̀ wà ṣùgbọ́n nísìn kí ni ń jágo méjì ago mọ́kànlá gan àbágo méjìlá ìlú wa dìlú pé bọ́ba mú fóònù lẹ́ ẹsẹ̀ fóònù yìí dáadáa o wọ́n ti sọ wọn pé wọ́n gbà lọ́wọ́ rẹ̀ nù. ẹ wo báyìí Nàìjíríà ti da ayé ìsìn la wá rí pa lò kan wípé béèyàn bá ra sandini gan àfi kó rẹ́ kíní agolo kó gé yányán kó tún mú búrẹ́dì kó tún fi nu agolo. fàkàfàrà ti bí ànírùmíláì. kíní bẹ́ẹ̀ máa fi fọnu close up àbí kílẹ̀ ń pè é ayé Nàìjíríà wá di pé a lò tán ní sa àsọkíní nù agolo rẹ̀ nù wọ́n tún wá mú búrọ́ọ̀ṣì wọ́n tún máa kì í bọ̀ báyìí wọ́n tún máa fi rò ẹ wo bí ìjọba ṣe sáyé Nàìjíríà. fàkàfàrà ti bí ànírùmíláì. fàdákọ̀ Allahu libasa lijui wal khawfi bima kanu yasna'un. n tó jẹ́ kí àrùn ó pọ̀ láyé òní ọ̀pọ̀lọpọ̀ ilé kò sómi ń bẹ̀. èyàn òró mi jẹun ẹni ó fomi flọ́ọ̀ṣì tọ́ílẹ̀tì wọ́n wá filẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ń lò bẹ́ẹ̀ lílò tí wọ́n ń lò bẹ́ẹ̀ àrùn wá ń wọlé sáwọn èèyàn lá ẹ wo àgbákò tí ń wọlé tọ Nàìjíríà. fàdákọ̀ Allahu libasa lijui wal khawfi bima kanu yasna'una bima kanu yasna'un. bó tilẹ̀ jẹ́ pé àwọn kan wọ́n bàlú yìí jẹ́ àwa kan tá a sì wá ń lu yìí náà lè tún lu yìí ṣe. fàkàfàrà ti bí ànírùmíláì. fàdákọ̀ Allahu libasa lijui wal khawfi bima kanu yasna'un. Alhaji wa Olasco ni wọ́n wà ń jókòó yìí kó tó di ìgbà à ń lo CD ebi kìíní kan wọ́n máa lò tá a máa fọwọ́ yí báyìí ìdẹ́rù àbí kílẹ̀ pé ẹ sáà ti mọ̀ tá a máa yí báyìí ńgbò yá àwọn oní CD dé ńgbò yá àwọn oní social media náà wọ́n tún jáde sáwọn oní CD wọn ò ní tì yín pa ẹ máa rí yín náà lò. fàkàfàrà ti bí ànírùmíláì. fàdákọ̀ Allahu libasa lijui wal khawfi bima kanu yasna'un. nílùú yìí ti wà yìí àwọn tó lè jẹ́ kí ìlú Nàìjíríà ó padà dá a padà gbogbo tó bàjẹ́ tá a lè rí túnṣe kì í ṣèjọba nìkan ní ba nǹkan jẹ́ àwa tá a wà ń lù gan aburú jùjọba lọ. go slow mú traffic àwa nu traffic mọ́tò kan sì yà para ó gba wọn wè ṣe ìjọba náà nù ìjọba kọ̀ọ̀hún àwa tá a wà ń lù náà tó lágídí a lọ sá broda a rí bí wọ́n ti ń ṣe ń bẹ́ẹ̀ àwọn àánú traffic ń jọ kan lamẹ́ríkà broda mi sì ń sọ fún mi pé ẹni tó wà nù mọ́tò yìí governor state kan lamẹ́ríkà ni a sì jọ wà nù traffic ní Houston a jọ wà nù traffic governor sì ni ṣùgbọ́n ẹni tí ń pàṣẹ fún wa fúnra rẹ̀ tí gbogbo àjọ wà nù traffic wọ́n ṣe wọ́n tẹ kílẹ̀ pé sìnrín ń bọ̀ lẹ́yìn àwa tí wọ́n ń tẹ sìnrín ìsìn tá a jọ wà nù traffic ń ṣé ká gbé mọ́tò wa kúrò lọ́nà ni ṣèbí èèyàn bíi tìyín làwa náà farabalẹ̀ kí ló dé tá a ṣe tẹ̀ ń pa fún wa tẹ̀yìn gangan ò lò ẹni tí ń bọ̀ ìjà àyà gan ó lè pa ẹlòmíì lérí ẹlòmíì tún wá ń bọ̀ wọ́n tún wá mọ́ kọ́mọ́tò míì ní kòbókò pa ọ̀ ń sọ fún wa pọ̀ jù wá lọ lọ́dọ̀ ara tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run a lè jù ọ lọ ká tún fìyà jẹ ọ́. fàdákọ̀ Allahu libasa lijui
يصنعون. n tó lè jẹ́ kí nàìjíríà kọ́kọ́ dáa ni wípé àwọn tí wọ́n jẹ́ olórí wa nàìjíríà ó dáa láti ọ̀dọ̀ àwọn umara wa àwọn aláṣẹ wa tí wọ́n bá pa wá láṣẹ nǹkan kan kákọ́ rí i pé àwọn gangan kọ́ practice ẹ̀ tí ìdájọ́ kan bá ṣẹlẹ̀ sí nkí àwọn kákọ́ rí i pé àwọn gangan kọ́kọ́ dára wọn lẹ́jọ́ nítorí pé àwọn tí wọ́n lò lánàá báwọn ti ṣe nu òun la fi bá ọ̀rọ̀ wọn nínú tírà tá a fi bá gbogbo bí wọ́n ti ṣe nínú tírà tí a fi ń ṣàdúrà pé bí irú àwọn Umar bin Abdulaziz yìí ti lo tiẹ̀ kárẹ́ ni tí ó máa lò bẹ́ẹ̀ kò sí ìjọba tó lè jáde nísìnyí pé òun fún wa ní 100 million tá à ní rẹ́ni tí ó jáde ti wípé owó wa náà ló fún wa. wọ́n tó jáde bó fún wa yẹ báyìí nígbà tó bá kú lórí post yẹn tó bá tún wá lè fún wa ń rú owó òun owó tiẹ̀ nu ṣùgbọ́n nígbà tó wà ń bẹ̀ tó ló fún wa níye báyìí kí ló dé táwọn apariwo tá à ń gbọ́ lọ́n tóbi ẹ̀tọ́ wa tó yẹ kó kan kálukú kò kàn wá ọmọ nàìjíríà ò lè jàjà pé ọmọ onílùú lòun bá ti wà yìí torí pé ọmọ onílùú gan ni tún jìyà jù. bí nàìjíríà wà wá dáa pẹ̀lú gbogbo ohun tí ó ti bàjẹ́ ẹ̀rí kò sí ná kò sómi kò sí kí tó ni bẹ́ẹ̀yìn kan ti máa sọ wípé àdúgbò wa títí wa dáa a wà tún sọ fún wọn wípé kọ́ lo àwọn àdúgbò báyìí èmi ò ní dákọ̀ àdúgbò náà lo àwọn àdúgbò kan ọ wàá béèrè lọ́wọ́ ara rẹ wípé ṣé nàìjíríà náà lọ wà ní àbí kọ́ńtì ibòmí. bíládì bíládì. nítorí pé tó wáyé kí mọ́tò rẹ ló gbé lọ bẹ̀ wọ́n fi ń dá ọ lójú pé pẹ̀lú ògùn ọlọ́run kì í ṣe pé ń ṣe pé ilé ọ wọ́n padà bọ́ ọmọ sálẹ́sà rẹ tí wọ́n bá padà bọ́ ọ sọ́mọ́ bùtù. tí ọba délé tí àwọn ìyàwó ló béèrè yìí pé ẹja sí kànáà ni wọ́n ní ìjà kànáà ọ̀nà ibì kan náà la gbà. recently ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń ṣe fíìmù ó lọ àdúgbò kan mi ì fẹ́ dárúkọ àdúgbò náà níbo lẹ pé ó lọ sáìdì ibì kan ní Ogun State ó wá ṣe fídíò ó wá bẹ̀rẹ̀ sí ṣépè mo ní rárá èpè kọ́ ló bá ṣe èpè kọ́ tó wọ́n tí irú situation bẹ́ẹ̀ yẹn èpè kọ́ lè yẹn máa ń ṣe ó ṣe fídíò ní wípé ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà state báyìí mo wà yìí o ẹ wo bọ́nà wọn ti rí káwa béèrè pé ṣé wọ́n á béèrè pé ṣé ìlú tí irú ọ̀nà yìí wà ǹjẹ́ wọ́n ní gọ́fúnà níbẹ̀ Nàìjíríà ni mo ti rí wípé àdúgbò kọ̀ọ̀kan stíríìtì wọ́n dẹ̀ mọ dáwó láàrin ara wọn wọn ò láwọn ń gbẹ́ kọ́tà àwọn ń gbẹ́ kọ́tà kí wọ́n lè rí títì ṣe ńbẹ́nu àdúgbò mi Nàìjíríà tá a wà ilé kò tá a wà tó yẹ pé àdúgbò ló ṣe títì wọn aníjọba aní chairman aní kánsẹ́lọ̀ kí la tún ní aní gọ́fúnà aní kìnnì kan rẹ̀pù gbogbo ń tá a wá níhun wàláì tí kò kàn jẹ́ pé wọ́n kàn wọ́n wò pé kí là ń sọ yìí ni tí wọ́n bá padà ti rí i pé kìnnì kan house of rep kìnnì kan senator wọ́n bá rí i pé kò padà wọ́ọ̀kì mọ́ kí gọ́fúnà nìkan máa ṣe nǹkan rẹ̀ ṣùgbọ́n ọ̀nà mélòó lójú gọ́fúnà fẹ́ tó kí lẹ pé. wàlá tamulikul àwòtọ́ bíládì fídẹ̀mí mutma'innatan àìṣù bíhá mádùntù hayya wà mayyita. bàbá tó di ẹ̀dá pọ̀ ìjòkó ẹ̀ máa gbọ́ mi wọ́n pa èèyàn 15 àwa sì tún rí nínú ẹni tó jẹ́ chairman local government kan ní area abẹ ìwọ̀n à ń sọ wípé kò yẹ kó ariwo àwọn èèyàn pọ̀ tó yẹn náà nílùú tá a ti dìbò fún yàn tí wọ́n yàn ṣe Nàìjíríà ẹ̀yin náà rí ti ń ṣẹlẹ̀ báyìí ẹ̀rí ti ń ṣẹlẹ̀ báyìí àwọn tí wọ́n ń darí wa gan náà tún wà nù ẹni títún ṣe wá bàbá ó ní wọ́n gbà ṣe kò yẹ kí lóòótọ́ wọ́n pààyàn lóòótọ́ bọ̀ kò yẹ káriwo pọ̀ tó yẹn èèyàn 15. bíládì fídẹ̀mí mutma'innatan akunu bí mádùntù hayya wà mayyita. kì í ṣe pé tí wọ́n ní o tí wọ́n pa á lẹ̀ tí wọ́n ṣe fídíò táwọn wò wọ́n báyìí ńlẹ̀lẹ̀ láwọn tára àlù tún padà wò wípé ó dà pé àwọn eléyìí wọ́n tún lé egun díẹ̀ wọ́n mọ̀ lọ wọ́n mọ̀ bọ̀ nítorí àwọn tí wọ́n ń jiyàn gbé yìí wọ́n sì dẹ̀ wọ́n mú. fakadhibin wa zulmi thumma ikhilafi wa'adina. ọ̀yá yìí bikazibin. fakadhibin wa zulmi thumma. ntọ́ba ń bọ̀ máa pè fún mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan ntọ́ba àlù yìí jẹ́ ni wípé irọ́ ti pọ̀ jù. wa zulmi. irọ́ ti pọ̀ jù
ẹni tí ń da nǹkan rú tí ń ba nǹkan jẹ́ ó tún dé ọ̀dọ̀ àwa tá a jẹ́ olórí ẹ̀sìn náà àárò tọrọ sọ àwa náà la tún kún wọn lọ́wọ́. فكذب وظلم ثم إخلاف وعدنا. nítorí jẹ́ kí owó ẹ̀rí báyìí ni pé irọ́ ti pọ̀ jù irọ́ pọ̀. وظلم. irọ́ pọ̀ lọ́dọ̀ pásítọ̀ irọ́ pọ̀ lọ́dọ̀ àfà àwọn méjèèjì ń tí gbogbo ẹ̀ bá ti bàjẹ́ ń bi méjèèjì ń àwọn tí wọ́n fẹ́ darí wa náà ò ní rò tọrọ gbọ́. إذا صلح صلح العالم وإذا فسد فسد العالم. bíkázíbín. فكذب وظلم. àbòsí wa pọ̀. وظلم. ní ayé tá a wà yìí nísìnyí tẹ bá rà àfà tí ń ṣe jẹ́jẹ́ gan àwọn yóò mọ̀ sọ pé àfà yóò tiẹ̀ ní pákéjì kankan lọ́wọ́ ni wò ní báwọn alágbájá ti ń ṣe ni bẹ́ẹ̀ ni gbogbo ohun tí yàn bá fi nǹkan kùn tó bá gbé fáwọn èèyàn tí wọ́n fi ń rárá kura tó bá yá Ọlọ́run padà sí tó fi kún kó yóò fi bó ti rí hàn wọ́n. فكذب وظلم ثم إخلاف وعدنا. ثم إخلاف وعدنا ẹja ẹ sọ fún mi ta ló ṣàdéhùn fún wa tó mú un ṣẹ. àti rẹni tó ní bóun ò bá ti olódo ló máa ń ka kíláàsì lẹ́ẹ̀mejì ní Nàìjíríà wa yìí olódo ló máa ń ka kíláàsì lẹ́ẹ̀mejì pé àkìlò ń fẹ́fẹ́ lẹ́ẹ̀kejì ṣe àṣẹ wọn ò tí ì débẹ̀ wọn ìtọ́ wò ni bó bá kù lẹ́yìn sùn hàn tá máa hàn tẹ̀lé wọn náà yìí náà tó. فكذب وظلم ثم إخلاف وعدنا. ipò téèyàn wà tí o mọ iye tán tepo tí o mọ iye tán tó ń jẹ tí ń jẹ tó ń jẹ sà ń wọlé tí gbogbo ẹ̀ ń wọlé tá a sọ ń wọlé. خيانتها والشر دون الرعاية. padà sẹ́yìn àfa yìí. فكذب وظلم ثم إخلاف وعدنا خيانة والشر دون الرعاية. ó di ijọ́ tí èèyàn bá ṣàdéhùn fún wa pé báyìí lòun ó ṣe tó sì débẹ̀ tó sì mú ṣẹ. أمانة كل الناس. ìgbà náà ni Nàìjíríà ó tó máa change díẹ̀díẹ̀. ẹja bira wa léèrè ADC àbíkílẹ̀ ń pè tí máa dúró lẹ́yìn bó ṣe ń dúró lẹ́yìn gọ́vnà tí dúró lẹ́yìn pírẹ́sidẹ́ǹtì náà kì í ṣe pé àwọn náà trust rẹ̀ náà yẹn o yóò níbi tí èyí òun dé torí bóun ti wà tí ń sọ wọn ẹlòmíì tó ń sóhun náà ẹnìkan tó ń sóhun náà ẹni tí tó ń sọyàn náà ẹnìkan tó ń sóhun náà. أمانة كل الناس. ẹ̀rí bá wa nu wàhálà. فيها لزينة إذا ما تحلت قد أوت كل ثورة. kútọ́nù ń bì yìí ní 1996 àbí 97 mo tẹ̀lé àwọn afáwa lọ́bẹ̀ bàbá oníyanjú àwa débẹ̀ àwọn àti gbogbo ilẹ̀kùnlé àfẹ́ sùn afáwa wa ni ẹ̀ ní tilẹ̀kùn ní àwọn èyí tilẹ̀kùn bì kò sẹ́ni tí kò sólè kò sólè ní 1997 ní sọ o 1997 náà ni àwa ń wí pé kò sólè ń bí wọn àbí wa dáká sílẹ̀kùnlẹ̀ Nàìjíríà ní 1997 so a jẹ́ pé láti 1997 tí ń sọ ohun yìí tún ń bàjẹ́ sí i títí dì sí. فكذب وظلم ثم إخلاف وعدنا. tẹ́ ẹ máa ń lọ inú gbó tẹ́ ẹ máa ń lọ lọ́nà Ìbàdàn gan-an nísìnyí tó wà ní tó yẹ pé ibi tí mọ́tò rẹ ti bàjẹ́ inú gbó ni tó gbọ́ kẹrẹ tí mọ́tò múná lọ wò ó tóra gbọ́ kọ́lẹ̀ máa họ́ lọ kéèyàn ó ṣòfò ọkọ̀ dájú kéèyàn ó ṣòfò ẹ̀mí lọ o àmọ́ kọ́ wa dúró pé ẹ̀ ló wàláhì mo fẹ́ dé ògèrè náà ní kódà ẹ̀rì mi lẹ́gbẹ̀ẹ́ títì ọkàn rà àwọn ọmọ sí nìkan tí ó máa kọjá wọ́n fẹ́ ṣiṣẹ́ rẹ nu. n tó ṣẹlẹ̀ sáwa ni à ń lọ Ìbàdàn bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kú tí mo ń sọ níjọ́ Monday yìí ẹnìkan ìmẹ̀ tó kú fún wọn jọ́nà tá à ń lọ Ìbàdàn mo wá ní mo fẹ́ tọ̀ ẹnìkan ló ń fẹ́ tọ̀ làbá dúró báyìí bá a ṣe ń dúró báyìí ń dúró tí ń tọ̀ báyìí ẹnìkan náà bá tún ló ń fẹ́ tọ̀ lẹ́ẹ̀kan náà báyìí làárí mọ́ sí nìkan tó dúró wájú wa ó sì mú fóònù sétí wàláì èmi gangan mo gbọ́ tí ń sọ wípé ọ̀rọ̀ ìgbìmọ̀ mọ́tò àwọn ilé Yorùbá ọ̀rọ̀ ìpamọ́ ilé kan fẹ́ tọ̀ ni o mo ní àfa ẹ̀tọ̀ kíá. فكذب ẹ̀tọ̀ وظلم ثم إخلاف وعدنا خيانته والشر دون رعاية وترك من الإخلاص. nígbà tí mo ní àfa ẹ̀tọ̀ kíá báyìí ó ti wá gbọ́ àwọn yìí ń tọ̀ tán wọnú mọ́tò báyìí aṣẹ́lẹ̀kùn mo ní àwọ̀ ẹ̀sẹ̀ràn yín ó gbọ́ wọ́n láwọ̀ ẹ̀sẹ̀ràn yín àwọn tẹ́ fẹ́ sàgbákò fúnlẹ̀ ń wá. tó kábìrì ọmọ. àyìnbáyé lómi tó kàn travel tẹ́ ẹ̀ rí mọ́ lẹ́hìn. wọ́n ti pín ẹran rẹ̀ ta. dúnà himayati. ní Nàìjíríà.
tí nàìjíríà bá fẹ́ ṣe security nàìjíríà wọ́n mọ bí wọ́n ti ṣe. ọ̀rẹ́ wa kan wà ní Dubai ó ti kó wálé nísìn ó ní à ń sọ̀rọ̀ insecurity tí ò sí nàìjíríà ó wá ní Dubai ń bẹ̀rù ẹnìkan ní case òun dẹ̀ tẹ̀lé lọ sí police station ó ní sẹ́ mo believe pé ọlọ́pàá dẹ̀ ń sọ fún un pé I dey see you every time you dey carry money. wọ́n ń rí níbi kámẹ́rà pé ìmọ̀ ẹ́ gbé owó ó wá sọ fún wa pé òun máa ń ṣẹ́wó fáwọn ọ̀rẹ́ òun ni wọ́n rí wọ́n dẹ̀ mọ́nítọ̀ rẹ̀ wọ́n sì dá a mọ̀ pé ẹni táwọn máa ń rí rè. La ilaha illallah. wọ́n rí i pé ẹni táwọn máa ń rí rè. ẹ dákun ẹ sọ fún wa bí wọ́n bá fẹ́ mọ́lẹ̀ nàìjíríà ló kún wọ́n mọ bí ó lè wà. ńgbà tó wá rí báyìí kí là tún ṣe. تدال البلاد خيبة وخسارة إذا هل فيها واحد من ثمانية. الوفاء بالعهد والانتماء. أكرمكم الله. الوفاء بالعهد والانتماء. Alhaja Bajulaiye solution nínú àwọn solution tó wà nílẹ̀ tá a lè fi ṣẹ́ gbogbo àwọn ìṣòro yìí òun náà ni pé kárí ẹni tí ó ṣàdéhùn fún wa tí ó sì múṣẹ. Allah. ẹ̀yin jama wa àwa tí ì bá ti pé àwa ọmọ Nàìjíríà gan àti ẹ̀rọ rí èèyàn wa dégbò chairman ìwọ̀n ha exercise book fún wa àti báyìí àti ẹ̀rọ ọlọ́ta káwa máa lọ lẹ̀rọ àbí bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ mẹ́nu ẹbí rẹ̀ tó gbẹ̀rọ ẹ̀rọ ọlọ́ta fún àwa gan ò tiẹ̀ prepare pé ká pò nóòsì ẹni tí ń lọ ta ẹ̀ ló ní ó pa lójúmọ́ ó lọ́mọ ó níyà ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ká tún dúpẹ́ fẹ́ni tó rí ni tó mọ́jú ṣèbé èèyàn tí ò ní òtí ẹ̀ wóbi tá a wà òun sàti ẹ̀gbẹ́ ọ̀rọ̀ lọ́tálẹ̀ wọ́n ó sì tún rí máa fi manage wẹ́rẹ́wẹ́rẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì gbé mọ́rúwá fún àwọn èèyàn ẹlòmíì gbé kórópè fáwọn èèyàn ẹlòmíì gbọ́kadà fáwọn èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ aliwa fáwọbìlì ahadi wàlí intima kéèyàn promise wa kó mú un sẹ́ kò sẹ́ni tí ó ṣe é pè fọlọ́sẹ̀lú kó débẹ̀ kó sọ pé àdúgbò yìí tí mo ní máa sọmi sí omi náà ni wọ́n ń ṣeun ìwòsàn ọ̀fẹ́ ó dà kí wọ́n máa kígbe ìwòsàn ọ̀fẹ́ náà fún wa bí nígbà kan nu wọ́n sì ń ṣe ọlọ́mọdé àṣà rẹ̀ àmín lọ́sítù tí wọ́n gbé yàn dé tí wọ́n máa ní òsì bẹ́ẹ̀dì wọ́n ní òsì dọ́kítọ̀ àwọn dọ́kítọ̀ daṣẹ́lẹ̀ tanalu libi farabalẹ̀ náà èmi ò rò pé ṣé wọ́n máa ń daṣẹ́lẹ̀ lábúròdù náà àwọn dọ́kítọ̀ wọ́n daṣẹ́lẹ̀ Nàìjíríà pé bẹ́ẹ̀ bá lè kú ẹ̀ kú náà wíwùn ẹ̀ bá kú dànù hàn àṣìṣe. nso. إذا هل فيها واحد من ثمانية. العدل والمسؤولية. kí dédé wà tí dédé bá wà kárí olórí tó sọ pé òun fẹ́ ṣe dédé wàláì Nàìjíríà ò yàtọ̀ olórí tí ó sọ wípé bóun ti ń lo náà yìí gbogbo ọmọ ìlú kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ máa lo náà. Nàìjíríà rẹ ti máa gbọ́ jẹnrétọ̀ pàápàá lẹ́fà jẹnrétọ̀ dáàdi mo ti fà á fà kò sí fẹ́ kọ́ yàrá yẹ lọ́ fà á ọmọ fa jẹnrétọ̀ èyí fi jẹnrétọ̀ náà kò tún jáwọn yóò lálàáfíà nílé mi. ilaha illallah. Ọlọ́run o. Allah. Tawadi lillahi jalla jalaluhu kazaka wafa'ul wadi min duni raibati. Wal ikhlasu. Naam. Wal itiqad. Haji Muritala kárí ẹni tó ń fún rẹ̀ rẹ́dì láti pé òun fẹ́ ṣe mímọ́ Nàìjíríà yìí ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe mímọ́ Nàìjíríà tó lóun fẹ́ tún lu ṣe bí àwọn tí wọ́n wà ń sọ̀rọ̀ àǹdí rẹ̀ ní wọ́n máa sọ pé ọ̀gá kìíní yẹ ẹ̀dẹ́lẹ̀ díẹ̀ o ẹ̀dẹ́lẹ̀ díẹ̀ o ẹ̀ lè tún owó ẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan náà o ẹ̀ lè tún owó kìíní ẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan náà o láwájá náà ṣe díẹ̀ o filẹ̀ ni o ẹ̀sẹ̀ ìdẹ́ bá lè ṣe o do the best and leave the rest o ẹ̀sà ẹ̀yin náà lẹ́sà ẹ̀ ń sòyìnbó yẹn fún wa njọ́ tí Muritala ló ń fẹ́ ṣe ebi ẹ̀ wọn fi tó padà kankun sí. ilaha illallah. nínú àwọn èèyàn tí wọ́n wà ní sọ̀rọ̀ǹdì rẹ̀ náà ni wọ́n sọ títí pé tẹ́ ẹ bá fẹ́ gẹ̀ẹ́tì rẹ̀ ọjọ́ Friday ni ẹ wà. ó sì múra jímọ̀ náà wọ́n ka mọ́ o àbí bẹ́ẹ̀ kọ́ kò sẹ́ni tó trust rẹ̀ wọ́n kàn gbé bẹ́ẹ̀ wọ́n kàn gbé orúkọ nílé kíní rẹ̀. tested n bò lẹ́ ti test ẹ̀ tẹ́ fi mọ̀ pé ó wà tested and trusted.
tó ẹ wá padà débẹ̀ tó pé ẹ̀yin tẹ́ ẹ wá ń gbé kinní rẹ̀ kí n gan ó ti trust ó wà trusted ó wà tested ẹ̀yin gan ni ò wá gbé kọlù yín mọ́ yìí ọ̀dọ̀ yín náà ló ti bẹ̀rẹ̀ àgbákò. al-amana wa sidik. Akramakumullah. kí gbogbo wa jọ ní òdodo. Wa sidik. a kàn ń bújọba ni ìwọ náà tó ń gbowó nípa nù lé yín tó ń jàǹbá àwọn èèyàn ń kọ́. ẹjọ́ ń dáwó prepaid ẹjọ́ ń dáwó ra káàdì ọwọ́ akọ 5,000 fáwọn èèyàn ìwọ náà sì kọ 5,000 àmọ́ wò ó dá ìwọ lọ ra káàdì ọlọ́run ó bí ọ o. wàtárìkì òmùlì ìkìlọ́ọ̀sì fi kulli khasilatin tukabiri fillahi duna himayati tukabiri lillahi duna himayati. ẹ jájọ lódodo ká sì ní ìfọkàntán ẹni tó fẹ́ fi nǹkan sọ́dọ̀ rẹ kó trust rẹ wípé ò ní jàǹbá òun ọlọ́run àfànẹ́bí Muhammad bíọ́. sallallahu alayhi wa sallam. afọlá ògo rẹ bíọ́. ya rabbi fahafadha mina sharri kulli lihifuzika lilqur'ani hifzan wa qitan. ẹ bá ń pè Allahu akbaru. Allahu akbaru. ẹ tún bá ń pè Allahu akbaru. Allahu akbaru. afọlá ògo rẹ bíọ́ ẹ dákun ẹja tẹ́wọ́ jàmá. Allah. afọlá àánú rẹ bíọ́ ìrètí dọ́là o. afọlá àánú rẹ bíọ́ àbí kẹ́sì ṣẹ́ sí náírà bá gba dọ́là náà ṣẹ́ ni. afọlá àánú rẹ bíọ́ owó. اجعل لنا من كل ضيق فرجا. àfààní ọlọ́run bẹ ọlọ́run. وكل هم وبلاء مخرجا. alájà Muftiat lákùndún tòsí alájà Abdul Hakeem Olasco donation tí mo fẹ́ béèrè wọn kí lẹ fẹ́ fún àwọn elétò èlò lẹ́ donate fún wọn ẹ tiẹ̀ dìde wá ó tójọ́ mẹ́ta. Olasco àwọn wọ́n mèlú títì wọ́n sì ń mèdì sí náà ni ẹ máa rí mi. Amina. Olasco Limited. èlò lẹ́ fún àwọn elétò yìí èlò lẹ́ donate ẹ donate fún wa èmi ń kọ́ ó yẹ lọ fún wa gbogbo tẹ bá lò láyé ẹ ní fòsì lò Àmín. ẹ bá ń sáámi fún wa Àmín. gbogbo tẹ bá lò láyé ẹ ní fárùn lò Àmín. àdúrà táwọn bí lọ́dọọdún ẹ má gbàgbé àwì nísìnyí lẹ́ẹ̀mẹ́ta Inshallah. anabi Muhammad sallallahu alayhi wa sallam. tí àwọn bàbá oníyanjú wí fún wa pé anabi ní gbogbo ẹni tí bá máa ń wí kò ní máa dààmú bàbá kí o tẹ ẹ kọ́ wa nù o kò ní dààmú kò sì ní máa ráhùn gbogbo wàhálà gbogbo ẹgbàmí kò sì ní ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀. Àmín. àwì lẹ́ẹ̀mẹ́ta ta ló kù tá a tún pè mbẹ́. Àmín. Alhaji wa ẹ̀sìn ló kùn ó ti ẹ̀ dá báwọn ẹ̀sìn ló kùn ó ti yé yín mo ṣe ló ti dá báwọn só yé yín ẹja àgbàtẹ̀sìn ló kùn náà Honourable ṣé wọlé àmì lẹ́kàn dà ẹ̀sìn ló kùn ẹ̀ súnmọ́ mi ẹ̀sìn ló kùn ṣẹ̀ṣẹ̀ bímọ ọlọ́run ó wu ọmọ náà yóò dọ̀ ọmọ náà sí àkànnà máa ń sọnù ń gbà àwọn àbí ní òjẹ́ ẹran títẹ̀ ṣe sùúrù àfáyí èlò lẹ́ fáwọn elétò bẹ́ẹ̀ tí ẹ ṣe dáadáa ẹ̀ hàn náà sí àwọn ń kọ́ pẹ̀lú ẹ̀sìn lókun ọlọ́run ó bá ń ṣàlékún àlùbáríkà yín yóò ṣàlékún yìí yín yóò ṣàlékún àpọ́nlé ẹ bá ń sáámi fún ẹ dákun ọ̀làlá hawla wàlá quwwata illa billahil aliyyil azim. naam tatun ni Honourable Shehu da Honourable Sheikh amada ọlá Shehu lẹ́yìn Honourable Shehu ńkọ́ ìyá tí ń ya fọ́tò lẹ́yìn Honourable Shehu ńkọ́ ń bọ̀ ta ló tún kù lẹ́yìn Honourable Shehu ọlá Shehu tá a pè dá Alhaji Bajulaiye ní kí n ṣàdúrà fún àwọn ọmọ ìyá wọn lábẹ́ $100 náà ni o àbówó mi tún ni ẹ sáà mọ̀ ṣe kọ́ iṣẹ́ ti wá rèé
àwọn náà mi ń sẹ́ńbì yìí ni olórí ẹbí ìyàwó yín lè lọ lẹ́ donate fáwọn Honourable Shehu ẹ kú náwó àti gbogbo àwọn ẹbí kí n máa bọ́ pè wọ́n báwọn àtàwọn ìyàwó ó parí lónìí. Alhaji Mustapha ẹ dákun ẹ wá àwa tá a mọ̀ yín dáadáa Jalami ayọ̀ ni a máa béèrè owó ńlá aleykum salaam ẹ tiẹ̀ donate owó kí ìyàwó yóò parí ọlọ́run láwàá kí wá. Incoming governor ti wá bí ilé ni Honourable Samuel Ajose wọ́n ti wá bí wọ́n ti ṣe dáadáa kí lẹ́yìn yóò ṣe sà lé àwọn ọmọ yín lẹ́wà èlò 10,000 lẹ́ fún wọn tọ́ ó dáa ó wà dùn àwọn kún ṣètò rẹ̀ tọ́ wọ́n làwọn ènìyàn ṣètò rẹ̀ ọmọ yìí kìí ti ẹjọ́ pẹ́ yóò ti sáré na àkáǹtì nàmbà báyìí àkáǹtì nàmbà rẹ̀ bíi newspaper yìí Alhaji ẹlẹ́wọ̀jọ̀ kọ́ lọ́wọ́ ó ṣàlékún dáadáa yóò ṣàlékún yìí alábàárìkà náà ambassador for West dà Alhaji Balogun náà yes sir wọ́n ní wọ́n máa rí fún títí wọn Allahu Akbar wọ́n ní wọ́n ò rí yín láàárọ̀ Monday inú àwẹ̀ la wà kódà bá àti inú àwẹ̀ àwọn àbáyé wọn ní ṣe bẹ́ẹ̀ no wọ́n ní tèmi ó wà nísìn ní tèmi ó wà nísìn Monday wà ní tiyín ẹ̀yin tẹ́ ẹjọ́ jólóṣèlú ara yín owó ńlá lówó tiẹ̀ kì í ṣe irú owó tiwa yìí. Ọlọ́run ó ṣàlékún dáadáa Ọlọ́run ó ṣàlékún yìí yóò ṣàlékún àlùbáríkà yín ní táwọn náà ní tọrọ jẹ́ o àlùbáríkà ní oṣù tá a wà yìí. Alhaji Abdulhakeem Ọlásùkò wọ́n jíṣẹ́ yín fún mi ẹ kú náwó iná ò ní tán wo yín ní padà dẹni àná ní ma padà sí ibú ajẹ́ Ọlásùkò ráyè sàmí alẹ́ ní dẹni àná ní mo lọ kọ́ mọ́ ní àkókò Ọlọ́run kò mọ̀ dáa fún mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín. Alhaji Wẹ̀sìn lókun wọ́n jíṣẹ́ yín Ọlọ́run ó ṣàlékún dáadáa yóò ṣàlékún yìí yóò ṣàlékún àlùbáríkà la ilaha illallah. Naam Bajulaiye ta ló kù ká tó ṣàdúrà ẹ dákun Alhaji wa Bajulaiye wọ́n fẹ́ràn àwọn ọmọ ìyá wọn púpọ̀ wọ́n sà ń dà mí láàmú bí yìí ni wọ́n ẹ bá ń ṣàdúrà fáwọn ọmọ ìyá mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Bajulaiye lọ́kùnrin lóbìnrin látòrí Alhaji Mustapha Alhaji Ibrahim Alhaji Abdul Jalil àti gbogbo àwọn ẹbí Alhaji Bajulaiye wọ́n ti sanwó gbogbo yín wọ́n ti sanwó àdúrà yín $100 wọ́n sì ń ṣiṣẹ́ lọ́dọ̀ mi dìsín $100 wọ́n sì ń ṣiṣẹ́ dìsín kè expire ṣàdúrà fún ta ni àwọn ìyá ìyàwó yín Ọlọ́run yọ yín mo rò pé ẹni mẹ́nu débẹ̀ òní gbogbo ẹ̀yin ìyá ìyàwó ẹ̀yin àbúrò ìyàwó ẹ̀yin àǹtí ìyàwó gbogbo wa Ọlọ́run ó jà sóríire ẹ kú ìnáwó Ọlọ́run ó ṣe dáadáa fún gbogbo yín gbogbo wa tá à ń bẹ́ẹ̀ bí ẹ dákun ẹ já tẹ́wọ́ méjèèjì ká ṣàdúrà já tẹ́wọ́ méjèèjì ká ṣàdúrà ẹ bá ti ṣàdúrà èmi ó gbé máìkì yìí lẹ̀ ẹ gbé fún àwọn bàbá kún ó ṣàdúrà àmọ́ tí n bá ti gbé máìkì yìí lẹ̀ ẹ yọ̀ǹde mi nu àbúrò mi ń kó mọ́ ń sùúrù lérè kán tó wá mo mọ̀ kí wọ́n fi gún yìí sínú ni bó ti ẹ̀jẹ̀ rábà nánà làbà kásá sí àwọn àdàmọ́ pa wá ẹ wí tẹ̀lé mi báyìí jàmá ẹni tí ò bá mú Ọlọ́run lérè tó sì gbà pé yìí tó kù nú ọ̀rọ̀ òun tó ń rò pé ṣẹlẹ̀ yóò ṣe é ṣe báyìí tó gbà pọ́ lọ́hún ó ṣe é ṣe kó concentrate láàrin ìṣẹ́jú méjì kọ́lọ́hún ó dákun abẹ́ ájìmúrítà láti lọ kọ́lọ́hún ó dákun abẹ́ nínú àníyàwó náà ni pé Alhaja Muftiat Bajulaiye kọ́lọ́hún ó dákun kó má da padà sẹ́yìn kó tó tún di Ramadan tọdún tí ń bọ̀ kọ́lọ́hún ti buhaya orí rẹ̀ jù báyìí lọ àtọ̀wọn àtọkọ kọ́lọ́hún ti buhaya orí wọn jù báyìí lọ kó máa dáa fún wọn sí kọ́lọ́hún ó máa pọ̀ sí àdánwò tí báyìí tí èmi ò ṣe Ramadan lecture mọ́jàre Ọlọ́run má jẹ́ ó bá wọn o Ọlọ́run má jẹ́ ó bá wọn o Ọlọ́run má jẹ́ ó bá wọn o kálukú tẹ́wọ́ láàyè tó wà máa wá fọkàn dàníyàn kó sì máa wí tẹ̀lé mi pé Allahumma salli ẹ jẹ́ ìgbà yọ̀ǹda
Karamakallah. Baba. Allahumma salli اللهم صل ala sayyidina Muhammadin على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. اللهم صل اللهم صل على سيدنا على محمد سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. اللهم صل اللهم صل على سيدنا على محمد سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم. اللهم اللهم إني إني أسألك أسألك بأني بأني أشهد أشهد أنك أنك أنت الله أنت الله لا إله لا إله إلا أنت إلا أنت الأحد الأحد الصمد الصمد الذي الذي لم يلد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا أحد اللهم اللهم إني أسألك أسألك بأني بأني أشهد أشهد أنك أنك أنت الله أنت الله لا إله لا إله إلا أنت إلا أنت الأحد الأحد الصمد الصمد الذي الذي لم يلد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا أحد. àti wí méjì Bẹ́ẹ̀ni bàbá. ẹja wẹlẹ kẹta lórí ìdó Lóhùn. ẹja wẹlẹ kẹta lórí ìdó. bàbá yìí má bínú iṣẹ́ yín náà là ń ṣe ọlọ́run wọlé abá àti ń wí yìí gbogbo ń tà ń wí yìí Honourable Jubril Ẹ̀mílágbà tí wọ́n jẹ́ chairman local government ibi tá a wà yìí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn akitiyan náà kọ́lọ́run ó dákun kó sàmánà wọn Àmín. kó jẹ́ wọn ó rí i ṣe Àmín. kó jẹ́ káwọn wọn ó rí i ṣe ju bí wọ́n ti báyìí ti rò pé wọ́n ó rí i ṣe lọ Àmín. kọ́lọ́run má pa wọ́n sórí ẹ̀ o Àmín. kó bá a ṣàánú wọn Àmín. àti báyìí wọn àti gbogbo wọn ọlọ́run bá a mójútó wọn Àmín. dákun ọlọ́run bá a ti wà ń bí ẹlòmíín bẹ nǹkan rún mọ́ ni kò gbádùn kò lálàáfíà jíjẹ múmu kò rí jẹ kò rí mu tó bó ti fẹ́ gbẹ̀yìn tí ò lálàáfíà láàrin wọn ọlọ́run dákun bá a fún ogun lálàáfíà Àmín. kó ṣàánú gbogbo wa Àmín. kó fi wá lọ́kàn balẹ̀ Àmín. kó síjú àánú rẹ̀ wò wá Àmín. fi wá sínú ẹni tó ṣàánú Àmín. má fi wá sínú ẹni tó dà láàmú Àmín. torí gbẹ̀yìn tí máa ń rí dààmú náà ọlọ́run ni o ọlọ́run ló wá máa ń tó ṣe. aró máa sọdún àbúrò mi nù Allahu Akbar ọmọ ìyá mi nù Honourable Hafiz olówó kì í jẹ̀sẹ́ arówó máa sọdún bàbá kan náà lọ́jọ́ bí wa ẹ̀jẹ̀ kan náà ni ọlọ́run dákun ó wàá fowó ránṣẹ́. kí ló dé náà ọlọ́run mọ́sá bá sàlékún àlùbáríkà tiẹ̀ náà ọlọ́run sàlékún àlùbáríkà tiẹ̀ náà ọlọ́run sàlékún àlùbáríkà tiẹ̀ náà ẹbí tẹ̀lé mi kí Allahumma dákun gbé ọwọ́ rẹ sókè díẹ̀ gbé sókè báyìí Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa anta al-ahadu as-samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahadu ya Allah 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 amina 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 ya Allah ẹ jókòó bàbá Olúwa rọ̀ mí lọ́rọ̀ owó rọ̀ mí lọ́rọ̀ ọlá rọ̀ mí lọ́rọ̀ ọmọ fún mi lẹ́mìí gígùn pẹ̀lú àlàáfíà ara fún mi lẹ́mìí gígùn pẹ̀lú àlàáfíà ara. rọ̀ mí lọ́rọ̀ owó rọ̀ mí lọ́rọ̀ ọlá rọ̀ mí lọ́rọ̀ ọmọ fún mi lẹ́mìí gígùn pẹ̀lú àlàáfíà ara fún mi lẹ́mìí gígùn pẹ̀lú àlàáfíà ara. rọ̀ mí lọ́rọ̀ owó rọ̀ mí lọ́rọ̀ ọlá rọ̀ mí lọ́rọ̀ ọmọ fún mi lẹ́mìí gígùn pẹ̀lú àlàáfíà ara fún mi lẹ́mìí gígùn pẹ̀lú àlàáfíà ara. ayédègbà tí orúkọ yín ròyìn Murtada yẹn ó ròyìn ọlọ́run má ṣàbà dúró tì yín bàbá wa oníyanjú ọlọ́run má ṣàbà yáfin wọn ibi tọ́lọ́run fún àwọn ẹni ire sí bá wa fi bàbá wa oníyanjú síbẹ̀ àti gbogbo àwọn àlùfáà wa lórí bàbá wa Zuglul
baba Sheikh Adam baba wa al-adabi bisimilahi kul huwa Allah. bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu. lílá fi fún àfa wa gbogbo ẹni tí ó ń wúlò fáyé ọlọ́run jẹ́ kẹ́yìn náà wúlò fúnra yín. àmín. bàbá ẹ tún fẹ́mi lówó ni àbá wọ́n ṣe lecture wọ́n pè wọ́n nínú ọgbà alékéwú wa níjọ́ yẹn inú mi dùn fún bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ̀sìn bàbá wa zùgúlùlù jẹ mo fẹ́ lè máa pọ́n yín létè lápẹ́ bàbá lẹ́tún sí jẹ tó yìí ọlọ́run jẹ́ àríyìn pẹ́ lílá fi fún àfa wa bismillahirrahmanirrahim lílá fi Quraysh lílá fi himọ̀rẹ́lá shita wa sayf falyabudu rabba hazal bayt alladhi at'amahum min ju'in wa amanahum. ajá wa Muftiat ẹ̀ máa bọ̀ sheikh wa bàbá wa Bajulaiye ẹ dìde ẹ lọ dúró ti ìyàwó yín wájú ń bì ẹni àdúrà ni bàbá yìí ajá Muftiat máa bọ̀ ń bí fi nǹkan tó fẹ́ hálẹ̀ ó ti ṣàgbá gbogbo ẹ dúró ti ìyàwó yín Aisha kò ní gbà fún yín Muhammad bàbá wa tó dúró yìí sheikh wọ́n di sáfà àdúrà ẹni máa fẹ́rù ẹni alátẹ́gùn báyìí á ṣe sùúrù á ṣe mọ́yì àtàtẹ́gùn náà ni bàbá ní mọ́yì ni kí n má lóru ẹ má wọrí ẹni tó bá máa fẹ́rù wọn á ṣe sùúrù nítorí ibi tó ń lọ jìnnà síbi tó wà yìí sùúrù tẹ wá ní pẹ̀lú ẹ ọlọ́run á fi ṣẹ̀san rẹ̀ fún yín alájà ẹ̀ ń wẹ̀yìn àwọn tí o wà láàrin wọn àwọn náà mọ̀ ẹ́ ìwọ náà mọ̀ wọ́n wọn ò ní pín tiẹ̀ Muftiat sórí tẹlomi o. amina. oore tiẹ̀ ló máa rí gbà. amina. wọ́n láwọn ẹni ọlọ́run wọ́n láwọn tó gbèlú ìdání tó ń bá ṣe. inshallah. wọn ò ní pín tiẹ̀ lórí tẹ̀dẹ̀ ẹgbẹ́. amina. bá lò bí bọ́wọ́ mi ò ká gbogbo èèyàn ọwọ́ mi ká wọ̀ máa bọ̀ ń bí ọwọ́ mi ò ká gbogbo èèyàn ọwọ́ mi ká bá lò ọwọ́ mi ká ẹ̀ á sì tún lè la ẹ fi wọ́n lẹ̀ bá lò mo fẹ́ rán ẹ sáwọn ọ̀gá yín lókè àti wọ ọ̀gá ọmọ mi sìn yín púpọ̀ ó sin ọlọ́run lára APC lóòótọ́ ẹ fún ní ambassador kí ló gbà woman leader ẹṣin lókun náà wà ń bí náà sínétọ̀ gangan ọ̀gá ṣẹ́ni tó ń dà wá láàmú gbà yẹn ni ṣóun ló ń dà wá láàmú ká wá sọ́fíìsì náà ẹ jọ ẹ má jẹ́ ó ṣe lásán o ẹni tí ẹ bá ń rí lò wọ́n lẹ́ni tí òyìnbó bá fẹ́ràn ló ń tì mọ́lé ẹ má jẹ́ ó ṣe lásán bá lò ẹ jọ mufti ẹ jọ ṣé mo tún bẹ̀ yín ẹ jọ máa fi Ramadan bẹ̀ yín ẹ má jẹ́ kọ́mọ mi ṣe lásán o ọmọ àgbà ni wọ́n wọn náà ò ní ṣe lásán ọlá tóbi Al-Qur'an bó ṣe wá dúró yẹn máa wojú wọn sheikh mo fẹ́ ṣàdúrà fún wọn ṣé ẹ yọ̀ǹda fáwọn méjèèjì bàbá làwọn fẹ́ bẹ́ẹ̀ ó yẹ tẹ́wọ́ kò sí kankan tá a fẹ́ ṣe fún yín ju amọ̀nà lọ má jókòó ìwọ lọ̀gá wọn ìwọ lọ̀gá ọlọ́run lọ hẹ́n amọ̀nà la máa ṣe ìfọ̀kànbalẹ̀ ibi tó ti ń rí gbogbo kàrámọ̀ yìí lò ọlọ́run bá ò ní jó tán àmín ò ní kú ò dẹ̀ ní tán máyé lára àmín bàbá wa ẹ kú sùúrù wa ọlọ́run àbá dúró tì yín àmín àti Awwal àti Aisha ọlọ́run ayé wọn mọ́ yín lọ́wọ́ àmín bẹ́ẹ̀ hákì bisimilah àdàbí àníkó lo kí bàbá yẹn bá fẹ́. ẹ tẹ Muftiat fi nǹkan tó ń halẹ̀. amana rasulu. wọ́n náà máa ṣàbẹ̀. بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا ìyá dákun ẹ má ṣe báwọn wà tí ó tọ́ ẹ má ṣe báwọn wà tí ó tọ́
ẹ dákun ẹ má ṣe báwọn wà tí ò tọ́ ẹ má ṣe báwọn wà tí ó tọ́. ìran alágbẹ̀dẹ ń firin dàrú ní bó ṣe fẹ́. ṣé máìkì yìí ò lè lọ sókè díẹ̀ sí i? àgbẹ̀ náà ní ebè pẹ̀lú ọkọ́ abẹ́mú kò mú oníkọlà ń ló lè rí àtọ̀kẹ́ńlẹ́ o káírà ńlẹ́ o lóhùn àrèrè máa bọ̀ èdè tí ò gbọ́ kì í ṣẹ̀nu mi lẹ́ ò ti gbọ́ ìròrí ò jẹ́ rọrùn sùn orí ti kú ká tún fẹ́lẹ́ ìṣe ládùúrà orí ti yá ẹni fẹ́ bẹ́ẹ̀ ni kò rí òbí bá ṣe rí torí dààmú tọ́ ìfòró tọ́ sí mi ìwọ náà kan. mo wá kí bàbá mi dáadáa bàbá lálùbáríkà àwọn náà gbé mi wá síbí bàbá mi alájì múrítà dọ̀ àìnú rídọ́ bàbá lálùbáríkà ìbànújẹ́ oníkan ìlọ́lá oníṣẹ́ ńlá mo kí bàbá mi àwí àgbà àbúrò oníkan ìlọ́lá oníṣẹ́ ńlá mo kí gbogbo àwọn bàbá tó bẹ ní ìkàlẹ̀ mo kí gbogbo àwọn màmá gbogbo yín pátápátá ni mo kí àbúrò oníkan ìlọ́lá oníṣẹ́ ńlá. ìdààmú tó sí mi fòpin sí kíá mi ò gbádùn ara mi ṣẹ̀dẹ̀ mọ̀ wípé àwẹ̀ wà ní ìta ìdààmú tó sí mi fòpin sí kíá. ẹ̀yin onílù iṣẹ́ wa níbẹ̀ yẹn ìdààmú tó sí mi fòpin sí kíá. ẹ bẹ̀rẹ̀ orin ìdààmú tó sí mi fòpin sí kíá. ẹ̀yin èèyàn wa ẹ má ṣe bínú sí wa nítorí ọlọ́run ọba máìkì yìí ó yẹ kó lọ sókè ṣùgbọ́n kó lọ sókè dáadáa ni o ìdààmú òótọ́ sí mi fòpin sí kíá. nídìí iṣẹ́ mi tí mo yàn yìí kó yẹ mí kó má yẹ sílẹ̀ fún mi dákúndọ̀ ọgbọ́n mi lé. ìdààmú òótọ́ sí mi fòpin sí kíá. fòpin sí kíá. iṣẹ́ mi tí mo yàn yìí kó yẹ mí. ṣé kó yẹ mí. kó yẹ sílẹ̀ fún mi dákúndọ̀ ọgbọ́n mi lé. ìran alágbẹ̀dẹ fìrí dára ní bó ṣe fẹ́. àgbẹ̀ náà ní ebè pẹ̀lú ọkọ́ abẹ́mọ̀kọ́ mú oníkọlà òun ló léwé àtọ́kẹ́lẹ́ o. káírà ẹ̀ olóhùn àrèrè máa bọ̀ èdè tí ògbó kì í ṣẹ́nu mi lẹ́ ò ti gbọ́ ìròrí ò jẹ́ rọrùn sùn orí ti kú ká tún fẹ́lẹ́ yìí ṣe ládùúrà orí ti yá ẹni fẹ́ bẹ́ẹ̀ ni kò rí òbí bá ṣe rí torí dààmú ọ̀tọ̀ ìfòró tọ́ sí mi ìwọ náà kọ́. ìdààmú ọ̀tọ̀ sí mi fún mi. mo kí bàbá mi alálùbáríkà bàbá mi dáadáa bàbá mi mú ní ìtàdán kó má yẹ sílẹ̀ fún mi lákòjọ ọgbọ́n mi lẹ́. béèyàn ṣe tí yóò yọ ń ṣe lọ́kùn ẹ̀yìn àgbọ̀gbẹ́. bàbá mi ìlú rámi ṣe ni wọ́n máa lù fún nítòhún má tójú mi torí wọ́n lè rí gbọ́ra lé má jẹ́ kẹ́nà ta ọ̀ká mi àtọ̀ rẹ̀ kú lẹ́nu iṣẹ́ mi tí mo yàn ẹ́ níláyé dá mi ní àárẹ̀ o. bàbá mi àìní orí lọ pé dá mi ní àárẹ̀ lásìkò kò tó máa pẹ́. má
tẹ́ bọ̀rọ̀ mi torí tàbó ayé mi mọ́. Orí wá sí mi lọ sí bọ̀rọ̀ kí bárẹ̀ mú. Bàbá mi Honourable Haji Saheed mi ló sanwó. Ìdíjẹ́ tí mo àgbà náà ní ìwọ̀bẹ̀ o. Ẹ̀sìn Haji Saheed, Haji Saheed, ẹ ṣé mo dúpẹ́ o. Haji Saheed, Alájà Muftiat àwọn náà sanwó. Alhaji Saheed, ẹ má ṣe bínú sí mi nítorí Ọlọ́run ọba. Alájà Muftiat mi, Muftiat, màmá mi ló ń sanwó mi. Màmá mi alálùbáríkà ṣe mo dúpẹ́ dúpẹ́. Gbogbo bí tẹ́tí mo àgbà náà ní ìwọ̀bẹ̀ lọ́la oníṣẹ́ ńlá. Ibùdókọ̀ fún ọlọ́mọbìnrin ògbége. Torí dààmú màá ní kéèyàn ò bá mú bọ́. Ibùdókọ̀ rẹ̀ máa fi dàrẹ́ láàmú. Gbọ̀ngẹ́ ìfẹ́ mi tó máa mọ̀ ẹ ti mú. Wọ́n tọ́jú yín